ó ṣe fi olè lọ dára or what? You don't say that. Don't tell me that. Ó ṣe ó tún comfort pé òun ló mú. No, you don't say that. So, àwọn tó gbé ṣáà fún ibà ṣé wọ́n sọ fún ẹ pé skẹ́skẹ́ làwà ni àbí ìyá jẹ àwọn ọmọ yín káàsù. Èmi ò mọ̀ pé àwọn ìyàwó mi sọ fún mi ó sọ fún mi pé mú òun lágo ó jí òun lágo mo nírọ́ ni kò jẹ́bẹ̀ kò possible pé kò gbọ́dọ̀ da àárín èmi àti ọ̀rẹ́ mi rú. ṣé wàá dárúkọ owó yẹn kì í ṣe bíbá ṣe rí ara mi ò yá bí ìdẹ̀gẹ́ parọ́ in fact mi ti jẹun léde rárá ẹ jọ. ayé ẹ̀ tó wà lókè tó wá rẹ́bọ́ tó fọ́ yìí ṣé ẹ̀bí tèmi ni ìwọ ìyá ń jẹ́ ìwọ òun dá ọmọ yìí lò mọ́nú lẹ́ńbì náà ó rẹ̀ jẹ́ gbèsè. ṣé ìṣẹ́ àtìyà náà ló mú ìtótó yìí tẹ́bí bá mọ̀ kó lè ní mi ò ní gbà yín sílé àtọ́. báwo lẹ bá wọn rojọ́ kankan mọ́ jẹ́ kọ́kọ́ ẹrù wọn kan máa lọ wọn ò ní wọn lára ọ̀rẹ́ di kán máa lọ. inú ilé epo bí láńlọ́ọ̀dù yín bá lé yín síta ẹ̀yin lẹ́mọ̀ ń tẹ́fà èmi ò lè gba bad luck kankan láyè kó wọnú ilé yìí. tẹ́ ẹ̀ sì lọ ẹ tún dúró. o tún lẹ́nu àti sọ̀rọ̀ o tí ẹ lójú tì bó tilẹ̀ wù kó mọ́. sorry o who are you. èmi ni ìyàwó wọn sà. with this condition àbí oyún kọ́ ni mò ń wò náà. ẹni tó ń ṣe ẹ́ ẹnì kò kún ò ṣe ẹ́ ìyàwó ẹlẹ́sìn òsì méjì tó gbé wọnú ilé òun ló ń darí ẹ̀ láàmú òun ni kó jáde. Màmí ẹ yé sọ̀rọ̀ báyìí náà kó dá náà ṣẹ́yìn lọ síbi kan tó ń sọ pé òun ló ń ṣe mí ni. bí Ọlọ́run bá dá olówó á dá nídàá pé kó fi ṣàánú fún mẹ̀kúnnù tí ò bá ní ni. no aláwọ̀ ni ọbẹ̀. meat seller kí ló yẹ tó fi gbé rẹ́kọ̀dù wọ bí. ọlẹ́bọ̀ làbàtà ọyọ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ fún mi ló mú. ẹ ò bọ́ sí ẹ máa ń sun mọ́ mi láàárọ̀ yìí nǹkan tó gbénú mi ju nǹkan tẹ́ ń lérò lọ o nǹkan tó. bẹ́ẹ̀ rẹ̀ yọ̀ pé yín wọ́n bá tẹ̀ wá bá yín èyí òun kọ̀ ẹ lélẹ̀ yín gbà fún I love you so much. ogun ti dé nìyẹn mo sọ fún ẹ pé ogun dé ológun òde gbogbo tá a bá ní a máa ṣàlàgbára tá a máa fi gbàjà. ẹsẹ̀ kò mí investigation mo ṣe káàkiri. èbò ní rébọ́ lẹ́nu ọmọkùnrin burúkú yìí ẹ sáàmù ọ̀rọ̀ rẹ wo mọ́tò o. mi ò níṣẹ́ kankan tí mò ń ṣe láyé mi òun àtàwọn ọmọ mi nìkan ni mo fi gbogbo ayé mi tọ́jú. gbogbo nǹkan tó máa ń fẹ́ láyé ni máa ń ṣe fún wọn kí ló ń ṣe ẹ́ gan-an kí ló ń ṣe ẹ́ àjẹ́ ni ẹ́. èmi ni mo bí. àwọn sùnì láì èsì lélẹ́yìn ṣàìtọ́ ni. àdúrà stop. ṣé life ló ń live tó ní ó make happy ó ń tẹ̀lé ọmọ títì ọmọ onírànù ọmọ tó ní kankan lódò. Joseph listen. so nàìjíríà calm down. tí n bá ti tẹ ẹran tán báyìí gbogbo géèmì ó ní mò ń bá fẹ́ kó lé lórí. wọ́n kó wà kébì bẹ́ẹ̀ kó fún bó bá dé. má. àsopá kì í jó bàtà bí onígègé ṣe lè dé táì. ìkejì àwọ̀ àtọwọ́n ọmọ adarí hurun a lè jọ ṣe ó yá nìṣó jẹ́ ká máa lọ. ayé tí mo wà ṣèmí ló ń wí. pátá níyàwó ẹ ẹyin kẹyin ọkùnrin ni mò ń rí fásitì ẹyin yẹn o tó bá forí sọ àpáta ìyàwó ẹ yóò tún káyọ̀gá ni. láti ìgbà tó ti bẹ̀rẹ̀ sí ní fún ló ṣe bìsàbìsà tí mo ti ń wẹ̀ tí mo dẹ̀ ń tẹpá mọ́ṣẹ́ láti ìgbà yẹn ni mo ti bẹ̀rẹ̀ sí ní méèkì ẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní ṣe ọmọ wo ni gbàgbé ọmọ ṣe mí. ọmọ ilé ìwé pátá bó ṣe ń tọ́ bó ṣe ń pa gbogbo ẹ̀ ló máa kọ́ mi but èdè ló máa fi kọ́ mi o. nǹkan tó máa ṣe fún mi sí ni pé master bedroom yẹn ẹ̀kọ́ mi wà ń bẹ̀ obìnrin kò mú mi lọ báyìí. ṣé ẹni tó bá lówó nìkan táwọn nìkan ni wọ́n gbọ́dọ̀ gbàdúrà náà. Don't say that. The rich also cry. Àwọn nǹkan kan wà lọ́wọ́ tálákà bíi tiẹ̀ báyìí tí ò sí lọ́wọ́ olówó tó ń polówó lẹ́kún tí wọ́n fi ń ṣàyọyọ̀ wọ́n lọ ní bọ́dì lọ sóòrì ó rí pé alára kò mọ̀ yà ní ẹ́ ìwọ náà wo èmi. ṣé kọ́ńpílímẹ̀ntì nìyẹn. wo èmi sórí bọ́rùn mi ṣe kú ó gùn bí ìgò magi it is sign of poverty. ní padà sẹ́sẹ̀ àárọ̀ wa ó di ẹsẹ̀ pé ẹsẹ̀ ọ̀sán ẹsẹ̀ àárọ̀ àzìn pátápátá sẹ́yìn nìyẹn. ó ń béèrè lọ́wọ́ ìyàwó oṣù kẹfà pé bo ló ti rí oyún ṣé kò sí ilé ọkọ ni. Raymond kò sí ìfun tó wà nínú òròmọ adìyẹ tiẹ̀ tí àwòdì òkété mi ò mọ̀. ẹ̀kọ́ náà mo ti mọ̀
mo ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé àjẹ́ ni ẹ. Stop that, Raymond. Lójú mi àjẹkẹ́. Mami. Èmi àjẹ́. Ọ̀rọ̀ mọ́ adìyẹ rọ́mọdì ò máa wòdì. Ìyá ẹ̀ ló máa ṣá. Rárá mọ́ mi, ibi tá a bá ti sọ pé ó dàrọ̀, a kì í kí ni kálẹ̀ ń bẹ̀ mọ́. Wọ́n ti wá gba gbogbo eré ajé ẹ̀ báyìí. Má sọ bẹ́ẹ̀ mọ́, ajé tó wà lára mi, àbúbùtọ́ ni. I'm waiting. I wọlé ọlọ́mìnira ọkàn yín. You are welcome. You are welcome to our compound, our hotel. This palace is full of enjoyment. You are welcome to our hotel. This our hotel is good for enjoyment, aspiration, and economics. You are welcome. Kí lẹ fẹ́? Ẹ má bínú, àwa sì bẹ̀ fẹ́ jọ tẹ̀ ń ro. Ṣé máníjà wà lára ǹdí? Máníjà. Bẹ́ẹ̀ni. Ẹ kí ló kẹ́yìn àti máníjà? Ẹ má bẹ̀rẹ̀ reception ni. Ṣé reception lẹ́ wúlọ kan yìí? Kẹ́ ẹ gba rúùmù kan fún yín ní kì. Kẹ́ lè gbéra yín lẹ́nu kẹ́nu ṣèjẹ́. Ẹ wò, àwa láti wá book hotel. Àwa rí máníjà fún important thing. Máníjà. Máníjà ò sí nílé. Wọ́n ti lọ meeting àwọn ọlọ́mọlé. Àwọn máníjà hotel director. Wọ́n lọ meeting wọn, àwọn hotel director. Ṣé a lè rán yín lẹ̀ sí máníjà? Rán mi lẹ̀. Bẹ́ẹ̀ni. Ìyẹn máa lé o. Ẹ máa rán mi wá gbéra yín lẹ́nu. Tó bá kọjá bìtẹ́ gbé sí ẹ ra gbé síbẹ̀ ṣé ẹ gbọ́tọ̀ délégi wá ni lẹ́tà ló padà délégi wá bọ́ǹbù lọ fi sínú rẹ̀. Kò sí nǹkan nílé táyé nǹkan tó wà important wà ń bẹ̀ ẹ bá wa drop ẹ̀ fún wọn. Ẹ tú yẹ wò. Ṣé kò sí wàhálà ní ẹrù. Ẹ tú. Ṣé ti rí? Mo ti rí. Ṣé bọ́ǹbù ò sí ń bẹ̀? Tí wọ́n lọ fi làpẹ́ bọ́ǹbù síbẹ̀ torí làpẹ́ wà ẹ mú wa. Ẹjọ́ yẹn ti pọ̀ jù. Ẹ pẹ̀lẹ́ o ẹ lẹ́gbàá mi síbí o. Ṣé ilẹ̀ ní ten two? Sorry. Ṣé bí kan tẹ ṣe yóò wà wrong? What you said? Kan tẹ ṣe yóò wà wrong. Ẹ correct mi. Kí n correct yín. Tọ́mọ́ṣà ti dé bá a fún wọn ẹjọ́ wà important o. Very important o. Fún manager tí ẹ bá dẹ̀ ti rí i. Thank you. Ẹ lẹ̀ ẹ wo sú olóró bí iṣu ọmọ China sẹ́yìn lélẹ̀ àmúkárí ó dàbí president of yín. Ẹ má ti mọ̀ ọ́n jáde. Ó tẹ̀ sí dá àáfàá sọ̀rọ̀ òjòkú ó ní ọlọ́run jẹ́rìí òun. Ṣẹ́rẹ́ wọn tó lọ yìí manager lọ béèrè manager jẹ́ ní message òun lélẹ́yìí. Manager was around. Ó dá
tí bá ti rí mo ti rí manager ẹ gbà ẹ bá fún ọ pé wọ́n wá fún ọ ní lẹ́tà appointment letter ìbúlẹ̀ wá ń lọ báyìí. ẹ má wọrí ẹ sábà mi ṣe tí má tún padà dé ìmọ̀ fún mi. ẹ ṣe. ṣé ẹnì pẹ́ dé. ẹ má wọrí. bí yorùbá ṣe ló tẹ̀lé ilé ayé yìí ojú à máa rí dáadáa láì sì dákejì ṣé bí àná rè lálẹ́ àná bí báyìí tẹ́lẹ̀ kan gbọ́mọ dání tó gba búrẹ́dì tó parí wá ṣètò táìmù ni ó yọ wọn ì máma ké gba búrẹ́dì kò jẹ búrẹ́dì lórí ṣọ táìmù burúkú ó pọ̀ mọ́ pẹ̀lú búrẹ́dì ọkọ̀ ẹ̀ lẹ́jẹ̀rì àánú fẹ́ lọ ra búrẹ́dì. ẹ̀tọ́ adé yìí. What happened? Wetin manager in group? Ọ̀gá ọlọ́pàá nígbà tẹ́ wọlé ọ̀gá wa lẹni tí ẹ mú lọ àwọn ni manager bíi ẹ wọlé ẹ fẹ́ máa mú wọn lọ kódà kí ni wọn bá ṣe. As you can see, we don't mean any harm. Tọ́gà yín ò bá ṣe aṣá ni wá síbẹ̀ wá arrest ẹ̀ a dẹ̀ ti send invitation sí kò wá a ti send ẹ̀ sí several times kò wá lórí la ṣe wá arrest ẹ̀ ń bíbá ẹ̀. Any choice ṣé ń gbọ́ kódà any argumentative ṣé gbọ́lé tẹ̀ ń wò yìí àwọn ni Ọlọ́run ní kó máa darí iléeṣẹ́ ìtìrìtì ṣé dáhùn àgbọ̀kà sí wọ́n dá sọ púpọ̀ ju gbogbo bàtẹ́ ẹ̀ mú invitation yẹn wá orí burúkú gẹ̀tì máa yẹn kò fi jíṣẹ́ ìgbà tó máa fi jíṣẹ́ ṣé ń gbọ́ tẹ̀mù ti late ìgbà yẹn ṣe renovation hotel wa níbí ṣé ẹ̀rẹ́ yẹn ọ̀rọ̀ tẹ̀sán kì í yábọ̀ ọ̀rọ̀ o ìgbà wọn ní kí èèyàn kàn dé tẹ̀sán kó kàn sọ̀rọ̀ kan ṣe. Hey my friend. ẹ wo ọ̀rọ̀ búfù kan lélẹ́yìí o tẹ́ ẹ bá fẹ́ dà ságídí àwọn agbófin wèrè kọ́ tiẹ̀ àpọ̀jù yìí lọ kí ni move. ẹ ṣe sùúrù mi ò ní ẹni skeleton nínú cupboard mi náà ẹ jẹ́ kí n tẹ̀lé wọn lọ máa padà bá yín láìpẹ́. ẹ wá wọn lè move àfi wèrè pọ̀ tiẹ̀. wait ṣebí ká má mọ gàyín lọ àbí no problem bí a ká kókó ogbóyin àtúwọ̀n ó bẹ́tà kó máa kó yín lọ station. rárá o ẹnìkan tó bá ṣe. bóyá kẹ́ ẹ mọ̀ lọ manager lọ́wọ́ sọ yìí lọ òdìgbò rè o òdìgbò ṣe o. manager ìwọ manager tó ń pè báyìí wọ́n ti sọ fẹ́ sìn wọn lọ. Move. Guy, open the gate. Are you stupid? Open the gate. ẹ jọ̀ọ́ má bínú manager ẹ fi wọlé o ìgbà tẹ́ máa wọlé ẹ ti tún jẹ́jẹ́ èmi wá respect aṣọ ìjọba lára yín mo jẹ́ ká ẹ wọlé lọ́wọ́rọ́ sẹ̀ ẹ wá gbọ́ta lẹ́sẹ̀ ẹ wá manager where are you coming from where are you going kíde. I'm not sure this guy is normal. I'm Are you normal? I'm normal. Are you normal? Open the gate. Open the gate. Open the gate. Open the gate for me, John. You must be very stupid. What is it? Open the gate. Come on, hold on. What do you say? What do you say? Move. What do you say, Oga? Oga, bòdélé òkìlé o. Station wo lẹ ti wá? Àtẹ̀bẹ̀rẹ̀ station. Ibi tí a bá wáyé sílẹ̀ sẹ́yìn. Kí ni owó yeye létí mi o? Ó gbà létí má nìyẹn. Ó dá tó gbá yìí. Máa sin gbẹrẹ mẹ́ta má jẹ fatale pa. Tí ẹ bá ta ọwọ́ ẹ máa kà báyìí. Orí ètò dọ̀tí. Mélòó? Méjì. Irú èwo? Palẹ̀ jù. Méjì ẹ̀. Kò sí láìlọ́n. Kò sí láìlọ́n bàbá ọkọ mi má bínú. Abẹ́fẹ́. Báwo ni ṣé wàá pa? Wọ́n sàkéèké. Kí ló ṣe ń biṣẹ́? Ọmọ kan, àní ní sùúrù, calm down. Ní sùúrù, ọmọ kan tó ṣẹlẹ̀ ni pé tí mọ́mì bá ti padà sí ṣọ́ọ̀bù nísìnyí, èmi náà máa bẹ́ ń bi tó wà. Calm down. Okay, mo ti gbọ́, ṣé ti gbọ́? Take care. Abẹ́fẹ́. Ọ̀tọ̀ ni kó tí mo máa rò, ọ̀tọ̀ ni tó tún mo máa jáwọ́ ẹ́. Irú kí lè lé ìsákìlẹ̀ta lójijì lọ́sàn-án gangan báyìí. Listen, bye. Abet, mo busy now. Yeah. Who lè do it? Grandma come on. Wọ́n wà. Okay. Kò sí problem. Mo tó ṣẹlẹ̀ ni pé mo ń bọ̀ sí.
Is everything alright? Everything is alright apart from the fact pé ibi tá à ń lọ yìí à nílé lọ mọ́ because there's this urgent matter that I have to attend to. Okay, mọ nǹkan tó ṣẹlẹ̀. Let's do it this way. Ẹ jẹ́ ká máa lọ. Then tá bá dé lọ bí tá à ń lọ, a máa gbàbẹ̀ débi tẹ́lẹ̀ ń lọ. Eré tí ọ̀rọ̀ kì í yé ẹ báyìí now. Àlélẹ́yìí urgent matter ni I have to attend to it now. Tí n bá dé, àwa lọ sí tiwa. Tá a bá dé lè lọ lẹ́yìn, á lọ lọ́la now. Oh, you mean gbogbo nǹkan tó wà lọ́rùn mi, I should go and remove everything? Oh my God! Ah! Fífi bẹ́ẹ̀ ló jókòó sí látàárọ̀ tó ń ronú. Ẹni tí ó kì í mọ ọtí tẹ́lẹ̀ tó wá dẹni tó wá mu sáṣẹ́ẹ̀tì méjì. Abẹ́fẹ́ ọkọ mi, ibi ló wá jókòó sí, ó wá ń ronú, ó wá mu ọtí kiri. Ṣé lórí ọ̀rọ̀ iṣẹ́ yìí náà? Dákun tó bá wá rí ṣọ́hun náà tán, ara wo ló fẹ́ fi lò ó? Abẹ́fẹ́ ọkọ mi, dákun, jà mọ́ lọ́lé. Ẹ máa lọ máa tẹ̀lé. Mi ò lè fi ẹ́ sílẹ̀. Mi ṣó ń lé. Mi ò dìde. Mi ṣó máa tẹ̀lé ń sẹ́. Mi ṣó ń lé. Lọ́wọ́ ẹ̀. O ṣe ọkọ mi. Kì í mọtí. O ṣe ọkọ mi. O ṣe ọkọ mi. You are welcome, me, my people. You are welcome, sir. I thank God where Ariafa here. But you first way going a lot it. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Alhamdulillah. Ojú tó tójú rí. Èmi ni Àjàní Atoribewu. You are welcome, darling. Oh, the Lord. You are welcome, darling. Oh, the Lord. You are welcome, you. God only on the Lord. You are welcome, darling. Oh, the Lord. Ẹ ṣe pọ́n mi lé, wọ́n jáwé òye léyìn lórí. Àṣẹ. Inú mi ṣẹ̀ṣẹ̀ wá dùn pé mo gbàjọba. Mo dé o. Mo dúpẹ́ tẹ́ ẹ forí yẹ́ mi sí. Ẹ bá wà tí torí orin. Pé lẹ́mọ̀ rí original mọ́ríjà fún. At the stage of the hotel ló ti dé. Of the exchange of the hotel. Torí àwọn tí ó kà ní púpọ̀ ẹ wọ́n sọ Yorùbá. Ó ń ṣe é tẹ́lẹ̀ ni. Àìsàn burúkú ṣe ẹ̀kọ́ ni. Sẹ́ẹ̀rí tí mo bá wà ní pé èmi ni mánéjà tọ̀tọ̀ lè sọ yìí. Gbogbo tí mo ti sọ látẹ̀yìn ni pé èmi ni head of department of hotel. Tó ti yé yín. Exchange wa fẹ́ dé. Torí wípé èmi ò burú, ọ̀rọ̀ ẹnu mi ò dá. Tẹ́lẹ̀ bá ṣe single mistake lásìkò tí mo dé. Ọ̀fọ̀ ọmọ náà, ọgbà wáyà mù. Kò yé yín? Kí ni iṣẹ́ tí ń bí? Mọ̀ náà ká sí slate lọ́wọ́ mi lọ. Àbínú, ìbéèrè yẹn kẹ́ mẹ́jà mi láyà. Ṣé àkókò àtẹ̀yìn fún ayé tẹ́ máa start ní ọ̀rọ̀ yìí yẹn? Ẹ sọ pé ẹ burú là, àwọn ẹni ọ̀rọ̀ ẹnu yóò dá. Ṣé ọ̀rọ̀ ẹnu yìí yẹn, òun lèmi wú mi lílù? Kí mi wú mi lílù ẹ̀ mẹ́kẹ̀ mẹ́jà? Èmi ni mo wà ní department dísù. Èmi ni máa supply dísù síbẹ̀. Ẹni mo kò wó fún pé ẹ lọ rí epo dísù tí a fi ń tajà fún gbogbo ilé iṣẹ́ yìí. Ọ̀gá àwọn èèyàn ń jẹun o. Ẹ máa wo kan bí pápá mẹ́ta. Nílé iṣẹ́ yìí. Ọ̀dà o, mo ní exchange yóò dé.
kí ni iṣẹ́ ti yín. sáwà èmi ni sáfà gbogbo hòtẹ́ẹ̀lì gbogbo àwọn tó bá ti ọ́dà èmi lèmi máa ń gbé ọtí lọ. bọ́lá ọlọ́mọ gbé ṣe fún ọ. bẹ́ẹ̀ káàkiri ọlọ́mọ gbé orin bù. ọwọ́ àpromote ẹ̀ o promote ẹ̀. sí kí ni. dísù tẹ́lẹ̀ máa ṣe ìwọ náà padà. àìsí ọlọ́run bá mi pa kádàrá yín náà ẹsẹ̀ mo dúpẹ́ o ẹsẹ̀ o ọlọ́run mo ṣe o. ìwọ tó kádàrá rẹ ṣe ni o. tí n bá fẹ́ bàjẹ́ tán pátápátá tọ́lẹ́ẹ̀tì lọ́wọ́ mọ̀ fún. ìyẹn ò yẹ mí kámọ̀ ní ká gan ti sún mi ti pẹ́. tìrìtì sórí ọ̀kan tí mò ń wò túfọ̀ ìwọ náà mọ̀ sílẹ̀kùn fọ́kọ̀ fẹ́ǹtọ́ bá fẹ́ wọlé gate man lọ́mọ sí. àtìlú àti ìwọ náà lẹ́jọ́ púpọ̀ bí o ti sọ fún ọ nù. ẹ sà ebile mo wà ń bẹ ẹ gbà mí sẹ ìwo mìíràn ni ebile mo wà ń bẹ ebile mo ṣí gètè ebile mo ń tì í oru àti mímú mi. kí ni iṣẹ́ tiẹ̀. sà gbogbo fúláwà tó wà ní kọ́ńpádì nínú hòtẹ́ẹ̀lì tó kúrú tó ga ni mo ń gbé. wọ́n bẹ̀ sọ̀rọ̀ gbórí òkè láì kún mi mọ́ṣáláṣí èwo ni hóyí. dìpátímẹ́ǹtì wo ni wọ́n wá. ojú sókè láì kírun mọ́ṣáláṣí ṣe bí ọlọ́pàá. Why do you behave like an analyst ni. anima. kí ni dìpátímẹ́ǹtì ti. I'm the receptionist. Receptionist of church. Àbí kí ló wí? Èmi mo máa ń record daily activities. Ọmọ gbé dọ́kúmẹ́ǹtì wá. Mo fẹ́ mọ iye yàrá tí wọ́n bá gbà lójúmọ́. Mo fẹ́ mọ iye kọ́kọ́rọ́ tó bá ṣẹ́kù. Kò yé iye ọ̀sẹ̀ tẹ́ ẹ báwọn kọ́ bá wà tí ẹ sùn. Kò yé you are listening. Adúpẹ́. Kí ni iṣẹ́ tiẹ̀? Ṣé sà, èmi ni mò ń clean ní gbogbo hòtẹ́ẹ̀lì. Mo tún máa ń tẹ́ bẹ́ẹ̀dì o, bẹ́ẹ̀dì inú yàrá, màá tún tún yàrá ṣe. Ọwọ́ tiwa ló wà. Wọ́n lọ mọ́ọ̀bù. Bẹ́ẹ̀ ni sà. O sì tún gbálẹ̀ náà. Ó gbálẹ̀ ó ti wà nínú cleaning, ṣé ògbóyin ìbò ni? Ṣé tó tẹ̀ bẹ́ẹ̀dì tán tí gbọ́n aṣọ yẹ̀ báyìí lórí bẹ́ẹ̀dì tó ti yọ? Bẹ́ẹ̀dì tó bá ti fẹ́ mọ́ kí tí wọ́n bá ń ṣeré lọ́wọ́ ẹ complain fún mi màá ẹ̀ ṣe ń jẹ. Tó ti yé kò sì mọ mọ́ọ̀bù rẹ̀ dáadáa. Má pa àwọn èèyàn máa ń lọ láì sílẹ̀ inú. Ìyàwó ètò. Mr. Alásun, department wo ni wọ́n wà? Èmìrè mo ṣí géètì èmìrè mo tì tẹ́lẹ̀tẹ́lẹ̀. Èmìrè mo ṣí èmìrè mo tì. Mo ti wà ní hòtẹ́ẹ̀lì yìí mo ti pẹ́. Bí ọ̀pá àbọ̀ ẹ̀wá délẹ̀ ṣe yìí. Ẹni kí kẹ́rẹ́ bá jẹ lé ló wà ní ibi tó ti ra nísù kó bọ́ sẹ́nu géètì. Kí ló bá jẹ lé? Àbọ̀ pàjẹ́ pọ̀ tani pẹ̀tẹ́ mo bí bọ̀ ju. Mo bí ọjọ́ méjì yẹn lọ́kọ́ bá jẹ. Ìyá mi rètí owó. Ọmọkùnrin tẹ̀ wọ́n. Ọ náìsì sí mi gan. Ọ dá sí mi gan. Meanwhile, I rescue you resort. Ṣé mi lè sọ abẹ́ lómi? Ìwọ gangan. I rescue you resort. Rescue mi. Ẹ jẹ́ kó ga sọ Yorùbá ẹ̀ mọ́ òun lè ṣe gbọ́dọ̀. Ẹ Yorùbá rescue ẹ̀ kàn. Ẹ sọ Yorùbá rescue mi. Mo gbé ìgbésí ayé rẹ ga. Látòlé lọ kò ṣe gate mama pa mi lọ́mọ. Tẹ́ ẹ bá ti rí mi lára when they will talk to me knows me you will call him say yes ọ̀gá. Ẹ ṣe mo dúpẹ́ tí náà dé o. I give you my number. Thank you, sir. Anytime come. You apologize. I will pick up. Thank you, sir. You apologize. I like her. Hey! Welcome my people. You are welcome. Ẹ fojú tó ṣe yín. Tó ti yé yín. Bí ẹ bá ṣe bá mi ṣiṣẹ́ sí. Bí ẹ ṣe máa lálùbáríkà sí. Bí ẹ bá ṣe tún lè ṣe ìṣe. Láyé yóò ṣe dáa sí. Téèyàn bá ṣe wèrè. Téèyàn bá ṣe wèrè bó tún ti ń bínú. Téèyàn bá ṣe wèrè. Ibi sẹ́yìn ọ̀sọ́kadà nù ni. Ìní jẹ́ gbowó oṣù. Kò ní má bẹ́ẹ̀ kò ń bí. Kò yé.
torí àtijọ́ fẹ́ yín ẹ má wàá rò pé eyín mi funfun jù mo dípẹ́ kà lè yín gan báàrin ṣe jẹ́ irun kẹ mójú tó sẹ́yìn everybody go to your work their head carry yàrá. kẹrẹ máa jẹ wá lórí kí lọ́mọ yàrá ẹ̀. tẹ wá ní ọ̀gá tó dàbí àgbà mi sẹ́rí lápẹ̀lú lápẹ̀lú tó wá di pa fún ọ̀kẹ́ èbó yàrá mọ̀ fọ́ mi táwọn. èbó kú ni ó fún èbó dà yàtọ̀ wá rí o. wá dísù tó fẹ́ lọ rà èmi ní lọ rà báyìí iṣẹ́ ti bọ́ lọ́wọ́ tẹ̀ ó lè rà á ìrọ̀ wá lọ́wọ́. ṣóde fíw pé òfin tí ọ̀gá ṣe yìí ó máa bá wa lára mu ṣó fíw pé ó lè work ṣá. Àníkẹ́. èmi rò pé mo rò pé bóyá bí ọ̀rọ̀ yóò ṣe kẹ̀ǹkẹ̀ àbí ọ̀rọ̀ lákùkàn ọ̀rọ̀ yóò ṣe pàtàkì kan ló fẹ́ sọ ní nǹkan wípé ìlépa ọ̀rọ̀ òfin yìí ọ̀gá ṣe a gbọ́dọ̀ mú un múra ni ó yẹ kó ń pé ọ̀nà fún báyìí ọ̀nà ọ̀run ni ibi à ń ti jẹ ni kò sì síbòmí àbó ti ríṣẹ́ líbòmí ṣó ti ríṣẹ́ líbòmí. mo mọ̀ pé kò sí ṣe ń bòmí ṣùgbọ́n ayé ṣùgbọ́n náà ó ti le jù. gbogbo ọ̀rọ̀ ìpín ìkò le jù simple àmọ́ faramú kẹ̀ ní simple ẹgbà kámú bí kò sí gbà kámú ẹgbà kodo o ṣé ìgbọ̀n báyìí. gbà kámú faramú àbí kí ló tẹ ẹ̀wọ̀n èdè wèrè tó máa ń sọ yìí ayé just like that. a máa gba kámú náà ni o torí ẹni tí ò gba kádàrá á gba kodoro. Bọ́lá kí ló ń sọ yìí ṣé torí bá fẹ́ jẹ ránṣẹ́ àwọn máa pe màálù ń bọ̀dà ni. ẹ máa pe màálù ń bọ̀dà náà ni àbí. ní sùúrù kí ló ń sọ tí ó dùn lẹ́nu ẹ̀ yìí. ó fọ́ ni sórí fún ti tèmi o mi ò lè ti torí pé mo fẹ́ jẹ màálù kí n wá pe màálù ń bọ̀dà mi ìyá ní jẹran ni màá yà fẹ́ràn sílẹ̀ máa mú ẹja dání ṣó ti gbọ́. ó ti yé mi ọ̀rọ̀ yín ti yé mi bóyá ẹ ti ríṣẹ́ lépo bóyá ẹ dẹ̀ ti ríṣẹ́ ní kọ́ńpìnì mi tí ò bá ti tẹ́ yín lọ́rùn ẹ rọra lọ kẹ́ lọ ṣiṣẹ́ ń bò mí. ó ti yé mi ó ń gbàdúrà ká lọ ṣùgbọ́n káwa tó lọ ìwọ ló máa kọ́ lọ lójú ẹ báyìí láti máa di mánéjà bíbá yìí. ṣáàtì ń jà tẹ́lẹ̀ ni. bẹ́ẹ̀ ni. èmi rí ti yín rò ó pé ṣe máa jẹ́ nìyẹn níbi tá à ń lọ. kí ló máa ń ṣe Bọ́lá yìí náà. kíkó ló máa ń fún láàyè. ẹbí ẹ̀kọ́ má wọrí ibi bí la máa jọ wà níbi tá à ń lọ. mo ní. kí ló tù. nígbà tẹ ìwọ ọkọ tẹ ẹ tún bèrè. ṣé ọmọ ọkọ ìbí ọyọ máa tẹ wọn mọ́lẹ̀ láàrin ni o. tó fẹ́ bú gẹ̀fẹ̀ ni. ìwọ ó gọ̀gán ṣá. jẹ́ má bínú ṣòro tó lọ ó gọ ọtí. ẹlẹ́kùn mú bínú ẹ sì sọ lẹ́ẹ̀kan. ẹgbẹ́ kí ni. sọ tẹnu ẹ kí ló fẹ́ sọ. ẹ sọ pé kò sí kankan kan ló ta kókó sí wọlé àwọn. ẹ jẹ́ kí n mú ọ̀rọ̀ àbútí rẹ̀ sẹ́rí ọ̀hún arákùnrin ló máa búrò ìyá ẹ̀ wá fáwọn fún wa. àwọn aṣọ òṣìrì ṣé o ní mẹ́ta. ìwọ ọmọbìnrin wa jáde ọdún ní bá yọ rẹ jẹ tó gbọ́. àdà fún ẹgbẹ́ ìfẹ́ ní laka ìgẹ̀. ṣé àǹtí rẹ lọ́wọ́ gba yàrá bíi ní sẹ́ẹ̀ tíráfù ni. ẹ fara yín balẹ̀ kí ló ṣe ẹ̀dẹ̀ fún ayé lọ́rọ̀ sọ. nígbà tí ẹ̀yin dé mo rò pé lọ́pọ̀lọ́ jò wọ́n ni. ẹ kí mi sọ nǹkan fún yín girlfriend tèmi ni mi rẹ̀ ṣe máa gbé wá sí ibà ṣe ti gbọ́ àwọn lọ sí inú láti lè ṣe nǹkan tá a fẹ́ ṣe. dákun wọn gbọ́dọ̀ mọ di ẹ lọ́wọ́ ọkú ó ní wòjó wọn lọ kòtò àkìtàn kó wọn lọ jẹun. ìyá mi ẹ má bínú ọjà tẹ́lẹ̀ yóò bá ti ẹ̀gbọ́n tá a ní ọmọ kùkú yà ẹ dákun ọyọ kẹ́hìn náà ro tìkúnlé abiyamọ ẹ ro tìkúnlé abiyamọ tẹ a ṣe sáńbọ́ọ̀lù bí ètí wọn fi polówó àbúrò rò sí ẹ dákun sẹ́ńtì ọmọ ìbájú ọmọ lórí yín ẹ dákun bọ́ọ̀ ni wọ́n ṣe sọ lẹ́nu sí. ẹ jọ ń dúró lọ́wọ́ ìrírí àwọn méjì àjọra wa lójú girlfriend mi of course. ẹ ṣe ìbejì débi pẹ́ẹ́rì sẹ́wọ̀n. òun gbọ́ fún ara ẹ̀ kò kí ń gbà tán. gbàgbẹ́ mi. nǹkan tá à ń sọ yìí. èyí kò lẹ́jọ́ kẹ́lẹ́ ọ̀pọ̀ ló jí nǹkan. èmi jọ di ẹ ṣé àgbà àìṣèjọ ṣe ni. ẹ dákun. tí ẹ ní sùúrù náà ìwọ bàjẹ́ gan ṣá ṣé o ní ìyá ń lé ni. ẹ dákun ẹ̀wọ̀n obìnrin nígbà tẹ́yìn wọn kò mọ̀ mọ̀ ní ṣe bí fọ́lẹ́sìpù àwọn obìnrin ilé ẹ̀kẹ́ mọ̀ lọ ibi ni wọ́n ti wá ń pò ìmọ̀lẹ̀ láì ṣe. mo ní sùúrù ṣé ṣọ́ọ̀ṣì ni wọ́n ti ń ṣiṣẹ́ ni àbó hòtẹ́ẹ̀lì ló wà báyìí. hòtẹ́ẹ̀lì la wà wọ́n sọ pé kán kí ọmọ gbéyà rẹ̀ wá bí o tábàárì fi ká sọ̀rọ̀. mo ẹ̀ṣẹ̀ mọ̀ pé ó ní làákàyè. ó sì
Gẹ̀ẹ́jẹ́ máa lọ. Ọ̀gá náà kọjá ó ń wò bí pé wọ́n dàgbẹ́ sára. Ẹ panu dé ẹ lanu ìṣúkalẹ̀. O lè máa mọ̀ tẹ́lẹ̀. Kì í gò sà ilé ọmọ bẹ́ẹ̀ lọ. Ọ̀rọ̀ ilé ẹni ní ẹkú ní lẹ́gbẹ̀rẹ̀ ẹ wá gbà rẹ̀. Ẹ̀lẹ́ o àtẹ̀ndáǹsì kò lẹ́ bàjẹ́. Ẹ̀dá kan rúùmù mélòó ló kù nínú àwọn rúùmù wa? Láì pé rúùmù 4 ló kù rúùmù kan pé. Rúùmù ẹyọ kan. Rúùmù 4. Bẹ́ẹ̀ni. Àmọ̀dúpẹ́ Ọlọ́run. Ajébùgbàjẹ́. Ajébùgbàjẹ́. Ọjà kíkádà ní èèyàn méjì ọ̀pápọ̀ tí a jọ bá ara wa mú nù. Ẹ wá ṣe kankan fún mi. Gbogbo yàrá tí ẹ ti gbà pátá yàtọ̀ sẹ́yọ kan tẹ́ ẹ lókun. Ẹ lọ mọ́ kan yàrá ńlẹ́yọ kọ̀ọ̀kan èjèèjì. Ẹ pé gbogbo ọtí ẹ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mọ́níjà fẹ́ rí ẹ. Ẹ pé mo fẹ́ rí ẹ níwàlà ń ṣe sà. Gbogbo àwọn tó wà nínú yàrá. Yàrá. Kó jáde. Wọ́n máa bọ́ ta. Wọ́n ti sanwó. Ẹ wá gbà mí. Oyún ẹ ti sanwó. Sọ́jọ́ ilé ìyàrá ìyá wọn ni. Èèyàn gba yàrá aago mẹ́jọ alẹ́. Yóò kú ọmọ ẹ̀ láago méjìlá ọ̀sán ọjọ́ kejì. Ẹ ló ti sanwó. Sẹ́bẹ̀ wọ́n rí ibi wọn mọ́ ni. Ẹsikísà ẹ dákun ṣé mo pé òpin ọ̀sẹ̀ láwà àwọn ẹlòmíì ò fẹ́ bẹ̀ lórí ara wọn ṣé ká lọ lé wọn dìde lórí ara wọn ní báyìí ní ìsìn àbí kí ni ká wí fún wọn. Lábẹ́ ẹ ló ṣíìkì káàárà rẹ̀ ọ̀yà èmi lọ fún èbó pè lólé. ìbú yín ló lè. sọ̀rọ̀ sọ pọ́lọ́ kí mọ̀ pọ̀ sọ̀rọ̀ sí mi. ìbú mọ̀ ń rùn lẹ́nu mi ni kì í ṣe mi. ẹ jẹ́ wá sọ fún ọ tí ẹ bá ń bẹ lórí ara wọn tẹ́ ẹ bá kọ́lẹ̀kùn tí wọn bá sí ẹ jálẹ̀kùn ẹ làwọn ńláàdì ẹ pé mo ní mo bẹ́ẹ̀ yàn bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. criminal offence. mo ṣe ń dínkù. mo ṣe ń dínkù. ṣẹ́ẹ̀sì fẹ́ ṣiṣẹ́ nílé iṣẹ́. tí ẹ tí ì ṣe sílé epo. ò tí ì ṣe ilé epo ọ̀yà ní wàrà ń ṣe sà àfọ̀ǹtà kọ́ lọ́mọ kanlẹ̀kùn mọ́ lórí pé mọ́níjà lọ́rọ̀ gan sọ bẹ́ẹ̀ ni wọ́n sọ. ṣé ìpàdé ọlọ́mọdé làwọn àpẹẹlẹ ni àbí tolóbì nígbà bá lọ kanlẹ̀kùn máwọn èèyàn lórí. ìpàdé ilé bàbá rẹ tó kú ni lórí burúkú abirùngbọ̀n bí àti ọ̀rọ̀ ńlá èrò pọ̀ gbádùn ayé dáàbò kí ni ìwọ dúró ṣe. bóyá ló lè mọ tó nǹkan mọ́. ayé wọlé pẹ̀lẹ́ ẹni bá tọ́ tẹ́lẹ̀ kan bá wà yàrá bí ẹni bá wọlé ọgbà yàrá ọ̀hún. omi tuntun ti rú ẹja tuntun ti bọ́ ọ̀tá. wọ́n na wèrè ò tó jẹun. ìṣe máa bá sọ̀rọ̀ wọ́n máa àdúù mi. orí eyín yìí ẹ kó abọ́ ọ̀tá wá. hello mo ń sẹ́kàn lọ́wọ́ ni if I finish it I will drop don't worry. a sì túlì láì tó ń kálukú dákẹ́ torí ọdún èmi mọ̀ pé tó ti yé yín ṣe é rí pípẹ́ tí mo pè yín kì í ṣe pé mo disgrace yín rárá àwọn tí wọn kó máa ń rìn orí wọn ni investigation ti bẹ̀rẹ̀ ọlọ́mọdé àtòrí ibú ilé ìkàlẹ̀ ti jọ jáde wá ẹ̀yin lẹ̀ wò nígbà ọmọ 30 years tó gbé 50 years wá báwo ṣe ní ìnara wọn pa àwọn ọmọ orí tí mo fi ní gbogbo ẹtí mẹ́yàrá kí n wo lẹ́gùn ẹ̀tọ́jọ gbéra wọn wá tó ti yé èsì mọ̀ wípé kì í ṣẹjọ́ yín kì í ṣẹjọ́ yín bí ọ̀sán wa tá a jàmọ̀lá tá a sanwó àwọn òṣìṣẹ́ mi ìní ń fira wọn tàfàlà. sọ́ọ́rì kíni. sọ́gbẹ́ gbogbo ẹnu ẹ̀dá tó tí n bá tún gbọ́ sọ́ọ́rì ìsàlẹ̀ ẹnu rẹ ẹnu géètì tó gbà jáde lọ kì í bá ṣẹjọ́ gbogbo yín o bí ọ̀sẹ̀ tẹ̀ǹtì wò bí eku lójú yìí káyọ̀ má jẹ́lé. ṣé ó fẹ́ dọ̀jọ́jú ẹ̀ ni. èmi ọmọ ẹjọ́ ọmọ ọgọ́ lẹ́yìn abẹ́rẹ́ ọmọ ọgọ́ lẹ́yìn abẹ́rẹ́ irúkìrú ọbẹ̀ wọ. tọ́ba ṣe pé yìí tiẹ̀ pé ọmọ pé kẹ́ẹ̀tì márùn gangan security. nígbà fẹ́ wọlé ó ti wọlé mú báyìí lẹ́bù.
ṣe ibi tẹ́ ẹ̀ wá ìbẹ̀rẹ̀ pé kéèyàn máa ṣe speech fún àwọn èèyàn tọ́wọ́ yọ̀ lórí tẹlifíṣàn kéèyàn ṣe lẹ́bù. ẹ náà ni mo bu àti bu àti lẹ́bùs ṣe lẹ́bù. tó ti yẹ yín ìwọ lọ kọ́kọ́ sí géètì fún yàn ó jẹ́ kó rí ó pé àwọn eléyìí o tí wọ́n bá gbéra wọn sùn bí wàhálà lè ṣẹlẹ̀ àti bẹ́ẹ̀ ló ti ní ẹ̀dá mi. ẹ má bínú gbólé ṣé rí ìgbà tẹ́ fẹ́ wọlé mo béèrè ọlọ́run àbí mi béèrè lọ́wọ́ yín ṣé ìgbà tí mo tẹ̀ ọkọ̀ wojú ẹ̀gbọ́n tó kú rí mo mọ̀ pé wọ́n lè má dojú 35-39 lọ lọ́wọ́ àbí mi béèrè lọ́wọ́ yín ìgbà tẹ́ fẹ́ wọlé. wọn dá mi lóhùn mọ́ pé bí àmọ́ mi wọ́n gbé wọn ṣe surprise package ń bì ní màá tí mo rí wọn tán wọṣọ kọ́lọ́. ẹ bẹ́ẹ̀ ni ẹ̀dá sọ ògbóni kọ́ ifá ń kálẹ̀ lúyà ni lẹ́sìn ojú àárọ̀ máa wò bí apá ń tóbo tó ti yẹ yín ẹ̀yin náà wò ẹ dákun màmá tá ń gbẹ̀yìn wa. sweetheart mi. ẹ̀yin náà wò sóbìnrin yóò lé lọ́mọkùnrin yìí pa. kí n ti yín. irú ọ̀rọ̀ wo lẹ sọ yìí. délé mú ni èrè ẹ̀wù eléyìí àti kékeré ni ti ń bá wọn lọ ilé tí ò tí ì kọ́ tán ló ti bẹ̀rẹ̀ ẹsẹ̀ nípa káfọ́ olórun kó ká yọ tán orí. bọ́ kí ni problem yìí kí ni títí yín gangan bẹ̀. kẹ́ ẹ má bàbá tèmi jẹ́ pírọ́blẹ́mù. bàbá ìgbàjẹ́ rẹ̀. ṣe ẹ̀yin náà gbọ́ ọmọ wáyé ni mo ní ta lẹ́yìn gbé wọ̀ pàtírẹ́ kan lè ọkọ̀ ọ̀run ẹ lè bá bí ìjẹ́. wọ́n ní ta lẹ gbé wá. ẹ wá máa tọ́ ṣẹlẹ̀ láti ìsìn yìí lọ ọlọ́ọ̀ni payọ̀ yín jẹ́ ẹ lò tẹ́ẹ̀lì mi. kọ́dọ̀bọ̀ kọ́ máa gbélé palọ̀ ọbẹ̀ ibi ẹ bá kú sí ẹ̀yà yóò béèrè nígbèsí ayé yín lẹ́bù tí yín ti kú nígbèsí ayé yín tí n bá tó káàkiri gbogbo yàrá tí n bá bá jáyàǹtì tó ti yẹ yín wọ́n gbọ́dọ̀ wọlé. àní tàmọ́ sà. bàbá rẹ ni ò ní ẹ̀ta. lásìkò tẹ́mi gbọ́ òtẹ́ẹ̀lì tẹ́ bá fúláṣì gbogbo àwọn eléyìí dànù lẹ́bù mi ò tó wọlé ẹ̀yin náà wò ẹjẹ́ á máa bọ́ra bọ́ ẹ wo nǹkan kájúkájú lè bọ́ọ̀tà kọ̀ wá gbé kọ́. ṣe gbádùn ṣá. ìpèpèjú ọmú rẹ̀ nu bíi bọ́tìnì Buhari. bàbá ṣe fẹ́ máa fi sáìsọ̀ síyàwó mi báyìí ni èwo ni yàwọn yàwọn kò wọ́n. ẹgbẹ́ ní ẹ̀dá sọ́ọ̀ ẹgbẹ́nu yín sọ̀rọ̀ jọ. tọ́sán mo bí kó tú egbò. èmi lọ gẹ̀ẹ́sẹ̀ wọ́n nà rí tí n bá. ẹ dákun torí Ọlọ́run ẹ ní ṣiṣẹ́ ṣe o ẹ ní ṣiṣẹ́ gbà gbogbo eléyìí lẹ́bù wọn ẹ páàsì wọn á fẹ́ pọ̀ wọn. ṣíṣí ló máa padà bá yín lọ́jà gbẹ̀yìn. àtẹ̀mí náà kọ́ páàsì mi àwọn. lẹ́bù tiẹ̀ yàtọ̀ kọ́sítọ́mà dáadáa ni. ọmọ pé wọ́n ti ń san ogún bíi tipẹ́ ti dàrẹ́sì tipẹ́ tiẹ̀ ó sì nà ẹ̀yàn kó kú mọ́ ọ lọ́rí lọ́gbọ́n lẹ́bù rẹ lọ́gbọ́n gbé wá ìbọn káfáàsì gan bóbìnrin sùn. máníjà. Ifá ti sọ̀rọ̀ tí Ifá bá sì ti sọ̀rọ̀ torí Ifá ti wà nínú ọgbà yìí òun ló sọ̀rọ̀ yìí wọ́n ti fi àṣẹ sí wọ́n ní kí gbogbo yìí kẹ́ wọ́n lọ bí ejò aparun. ẹ wo ta sọ gbọ́ ẹ wọ lọ yìí ṣé nínú òtẹ́ẹ̀lì ṣé àwọn náà tọ́ kí ló dé How come to fail with your team on that little assignment? Sir. Just tell me. Kò kí n ṣe fault wa, sir. We were called late. Ìgbà tá a dẹ̀ tún máa fi sọ pé ká move. Kò sí epo nínú mọ́tò. Mọ́tò mẹ́rẹ̀ẹ̀rin. We tried all we could, sir. We tried. Ẹ̀yin náà mọ̀ wípé mi ò kí ń ṣe bẹ́ẹ̀, sir. Is that an excuse? Just tell me, is that an excuse? Kò sí epo nínú mọ́tò. No. Can't you just contact maintenance department? We did, sir. There was an error. We did, but they couldn't help us. They couldn't help you? Yes, sir. Then, what happens to Impulse account? You have access to Impulse account. Withdraw money from the Impulse account, go for a patrol van. Of course I did, sir. I got the ATM card. Ìgbà tí ma fi dé ATM machine, sir. The machine was not dispensing. Everything was just so wrong that day. Àfi bẹ́ẹ̀ ni pé nǹkan kan ṣẹlẹ̀ tó wà spiritual. Everything was just failing and failing until we failed that mission. Mosu, I'm not convinced with your defense.
ṣé o pàtó wọn ní pàwọ́ láṣà ṣé o bẹ́ẹ̀ ṣé o pé ibi táwọn bọ́ọ̀sì ètò kára tó operation wò tó ṣe yẹn ọ̀dọ̀ ẹ̀gbọ́n ìyàwó this CEO lọ́tọ̀ ṣe and this is on my neck yes but you bounce on me I will also bounce on you and your team. It was so unfortunate, sir. In fact, Ocean Jabileno, we never failed. And this time around, it was shocking and embarrassing. I'm so sorry, sir. This will never happen again, sir. Mosu, sir, this CEO is on my neck. Now, I don't also know how you do it. I just don't know how you go about it. I want those boys to be apprehended. Okay, sir. That's just it. Definitely. And as soon as possible. Definitely they will. They can never scot free. Definitely. So go and get your results. Just leave. Yes, lálẹ́ ilẹ̀ ọ̀gbùn owó ló ti ṣẹlẹ̀ dájú nílé ilẹ̀ ọ̀gbùn kí ó sì àti èmi ẹyin lẹ mọ ṣáàkì sọ̀rọ̀ lórí fóònù ṣáà sọ̀rọ̀. lọ́wọ́ ọdún wo sọ́dún o pé bàbá ṣe àìsí ní ìjọba lẹ́yìn ọjọ́ mẹ́ta lẹ́mọ tó rí ìpínlẹ̀ ọ̀kan kí ló ṣe. ọmọ ó tó tẹ̀lé ló wá rí torí bọ́ọ̀lù ṣe lọ. òkè ọkọ ẹja sọ kí lórúkọ ti ní. Abẹ́fẹ́ ni. Abẹ́fẹ́ ẹ bá ń kékeré àbúrò. Náà lè máa kékeré ọgbọ́n rẹ̀. Wá ṣe ni bẹ́ẹ̀ mo ṣe mú wá sí òtí ọ̀yẹ́ bí a tó bá bá yín supervise àbí tó bá yín manage bí báyìí. Ó ní ọdún ṣì sọ̀rọ̀ last week ó yẹ kó ti sọ fún mi. Ọmọ tó máa pọ̀ fún mi. Ó lè ṣe fún ẹ̀yọ́ ọmọ obìnrin kì í sínú ọ̀dọ̀ wọn bí báyìí níjọ́ mo ṣe fún ẹ̀yọ́. Báwo ló sọ fún mi ní irú máníjà tí mo fẹ́ ṣẹ̀gbà yẹn ní ìlú ìgbà? Kí ni mo lè ṣe fún yín? Ok, mo ní ọ̀rẹ́ kan, olóhàlò náà mú tí ọba nǹkan rẹ̀ because kò sí space ní ìgbà yẹn. Mo ní mo pé mi lè parọ́ fún mi. Ọmọ ìyá mi yẹn, màá tí màá ṣoore sí ilé ṣètà fẹ́ ṣoore sí mi. Wọ́n bí ẹ bá pọ̀ bọ́ yẹn sọ̀rọ̀ ni. Mo mọ̀ pé kò lè ṣe náà fún wa bá mi pẹ̀. So maybe you go and start there on mo ti ṣiṣẹ́ lọ́tẹ̀ẹ̀lì even bí mo ti ṣiṣẹ́ tẹ́lẹ̀ gan-an èmi ni mo manage bẹ̀ but ìgbà tí ẹni tó níbẹ̀ travel out ṣáìdé mo kàn dédé lẹ́tà tó ní kí n kó lè ṣe láì mọ̀ nǹkan tí mo ṣe kí ẹ̀ mo ṣe wọ́n kún translation ṣe. ṣèlú àti ẹ wọ ọkọ mi tẹ̀sí báyìí. Ọmọ kan tẹ́lọ̀ mi ò bá jẹ́. Mọ́mà ẹni sùúrù. Etí rẹ̀ di wó gbọ́ mi ìkànlẹ̀kùn látàárọ̀. Kò gbọ́. Kò gbọ́. Ayébẹ̀ kò ṣe kò gbọ́ ilé ìtura ló ń pè bí o. Tẹ́ bá lọ sí eré èpè ní ẹ máa padà sí junction. Tẹ́ bá débẹ̀ ẹ fi bẹ̀wẹ́ lọ ṣẹ́gbọ̀n. Mo rò pé orin dààmú rẹ. Ó tún náà pẹ̀lú pẹ́ẹ̀nì rẹ àbí? Ṣé orí mi mọ̀jọ́ aláṣẹ́wó lójú rẹ? Kí ló ṣẹlẹ̀? Ẹ tẹ̀ ní sùn ṣáà ibi táwọn èèyàn kan ló máa gbé sílé bí ẹgẹ ìyàwó. Ọmọ ẹni sùn náà ṣé kọ́ ló máa gbé. Sọ́ọ̀ wọ wèrè. How are you? I'm fine. Wèrè ni ẹnu wọ̀ mú sẹ́nu géètì ó ti disturb mi jù. Kẹ́mi ni wèrè. Ó ti disturb mi jù ó ti frustrate life mi látàárọ̀. Kí ọba tí ọ̀yọ́ ń wèrè láti ilé ọ̀dọ̀ yín. Sọ́ọ̀mù tó bá mú. Èmi ò mọ̀ wọ́n. Torí bí ọ́sà ti ń sọ sọ́ọ̀sì. Kẹ́rọ máa jẹ ilé ọlọ́run. Sórí ẹ̀ tó wò yìí tó bá ń gbọ́ ìyá wa. Ṣé kàn ṣe é dàbí olóṣè kàn? Kí ló ṣe é? Ẹ ajẹgbáriwo látàárọ̀ ẹ ṣé àwọn abọ́ta. Kí ló ṣẹlẹ̀ gangan náà? Sọ́ọ̀mù tó sí. Sọ́ọ̀mù tó dùn. Ìyá ayé rẹ̀ o. Ṣé ìyá yọ? Ìyá àdùnnú ni. Ìyá àdùnnú ni. Ìyàwó ilé mi rẹ̀ o. Ẹ má bínú. Ṣé tẹ náà bímọ lọ́jọ́ kìíní àná tó ṣaláìsí? Adúpẹ́ àmọ̀wọ́ Ọlọ́run ni. Ètò ọ̀sẹ̀lẹ̀ sí wọ̀ náà. Ẹ ṣáàmà ni. Kí lẹ wí? Ó lè rí àbàtà lóye wọn fẹ́ pọ̀ lọ. Ká ṣẹlẹ̀. Ètò ọ̀sẹ̀lẹ̀ náà rèé o. Ìgbà tí wọ́n ń bọ̀ pé
mo fẹ́ wá bá ṣùtà tù rẹ o kí ló yí o pè mí kọ́ọ̀kọ́ mi. kí má fẹ́ pè ọ́ fún mi ìbọn lọ́dọ̀ ọkọ mi màá tí a pè ọ́ kí má fẹ́ pè ọ́ fún bó ṣe é ṣe lé ní àbí. pé kí ni. mọ̀ṣọ́ wa ni. ọ̀sọ́ mi wá. mọ̀ṣọ́ wa gidi ni. ìlẹ́wọ̀ ẹlẹ́mọ̀sọ. bí yọ̀ọ́ lè mú gbọ́ kó bá mi sáàkì rẹ̀ gbòrógbòrò tó ló gbé mi aláṣẹ́wó. ẹ jẹ́ gbọ́dọ̀ bí ìwọ lọ́fà tí n bá sáàkì ẹ̀ ní ìsìn sáàbùrò tiẹ̀ ó mọ̀ wá láti ìlú rẹ̀ pé wọ́n máa mọ̀ sí géètì. ayé ọyá gbé ẹrù ya ayé rù. ṣé ẹrù nìkan ni àbí kí n kọ gbogbo ohun. ẹ̀rọ ọjọ́ pàṣẹ tó kó káàkiri wèrè tí gbálẹ̀ sínú dustbin orí ni kò gbélé tọgbọ́ sọ́mọ̀ pẹ̀lú bẹ́rù ẹ̀ ní. kókó dáadáa lọ kó luwájú mi. oríṣiríṣi ọbẹ̀ ẹ̀wọ̀. wíkẹ̀ bẹ̀ mí ó múnú bí mi gidi wíkẹ̀ bẹ̀ mí. kẹ́hìn ọmọjà yẹn mọ̀ sílẹ̀ kan tó o bá sí géètì o ò lè sí mi ìmọ̀. ẹ má bínú. ó yá bẹ̀ màdàmú pé ọmọ bínú dádì yín màdàmú rẹ̀ rè ó yá bẹ̀. ìyá apology. ìyá kéré mọ̀ mi o àṣàkẹ́ mọ̀ mi gbẹ́lẹ́yẹ. ẹjọ àtẹlẹyẹ àtọṣù àtàjẹ òun yín kò lè jára yín. ká sọ bẹ́ẹ̀ fún yín. ẹ fọkàn balẹ̀ o ṣé níbẹ̀ ṣe bí wọn tó wọn gbẹ̀bẹ̀ ọ̀nìkẹ́bẹ̀ ẹ dọ̀bálẹ̀ for state. káyọ̀ má jẹ́rìí ọ̀yá bẹ́ẹ̀ màdàmú. kó dọ̀bálẹ̀ for state. ẹ màmá jèbúrẹ́ o. pẹ̀lú lásán kí pé ẹ má bínú màdàmú. ó dùn mí kò gbóyìnbó I am sure you. ọ̀fà ni. ọ̀fà ni. ṣé ó ti jáwèrè ìjọ ti rẹ̀ yá. eléri kórí mọ ẹ wò dáadáa àtọwọ́dá lẹ́bọ̀ bí èèyàn ṣe é rírè yóò fìgbà kan yóò di irun yóò fìgbà kan yóò ṣe gáì ó lè dì sí ìfù mi ọ̀ya tẹ̀lẹ́rù ẹrù tẹ́ ń gbé lọ. bisak mo fẹ́ lọ síwèé kí mi tẹ̀lẹ́rù ẹ tún lọ mú lọ ṣáájú màá gbọ́ ọ̀lẹ́ alẹ́ nílé. sílẹ̀tì yìí lọ́mọ lọ wẹ́rù lẹ́kọ̀ọ́ fúnfún. jájọjọ lọ. èdè oṣooṣù ọ̀bọ̀. ọjà òkò wọlé mi. èmi ọmọ máa wọ kẹrẹrẹ máa wọ lé ọkọ. ṣé ìṣirò làwọn máa ṣe wáyé. sẹ́yìn sọ́wọ́n pé ẹ̀sìríọ̀ ni yín. ìta gbangba láwa. ẹ tó ti rí nítorí ẹ láṣìírí. alọ́bọ̀. ẹ láṣìírí. alọ́sọ̀ríire. kẹ́hìn má jẹ́lé ìwọ mọ̀ bá wí. má wọnú géètì mọ́ fẹ̀yìn tí géètì gbogbo tó bá ti ṣẹlẹ̀ ọ̀gbọ́dọ̀ kó mbẹ́ tí ń rí lọ tí ń rí bọ̀ orí ẹ̀ yìí. píye sáà ṣe mọ́ ẹgbọ́ káàkó lẹ́yìn mi káàkó lẹ́yìn mi. ọ̀rọ̀ yìí ni ẹnu òkú yàrá kí àwọn di kalẹ̀ ní bá ń sọ bí bá sí pé orí píye yìí bu irú eléyìí tó sọ tí gbogbo àmì tutù ń bí. má wulẹ̀ fi kọ́kọ́rọ́ sẹ́nu ọkọ̀ ǹdọ́lì. máníjà ẹ̀ ń tẹ̀lé mi. ó ní mọ̀ tẹ̀lé ẹbẹ́ mi bọ́ ní gbogbo sọ̀rọ̀ àndé ojú tó lé ojú tó kù gbogbo tí bá ṣẹlẹ̀ nínú ọgbà èmi mọ gbọ́dọ̀ rí. ẹ buhari. ẹ ní sùúrù kí lè fẹ́. kí mo fẹ́ o lè gbọ́ pé ìjáde. ṣé ń ṣeré ni. ọ̀dà dákun ta ló lọkọ̀ yìí. orí pẹ́sùn lẹ́ ń bèrè lọ́wọ́ mi ẹ ṣe máa bèrè pé ta ló lọkọ̀. mo ní ta lọkọ̀ tẹ́ ẹ lé bèrè ni. èmo ni mọ́tò mi. ẹ wá gbẹ kan eyín yẹn tẹ̀yìn. níbo iṣẹ́ kí ni irú ẹ̀ ń ṣe tó fi ra irú ọkọ̀ yìí àṣejì. máníjà. ilé o. máníjà. mánígébù. ẹ ní sùúrù ṣe ní ìdòwò ni. ẹ mọ bí ṣe máa ń bẹ̀ mí pé kí fún yín nǹkan mo lè máa fún yín. ẹ wá gbà mí agbowó ni ṣé mo tọrọ owó lọ́wọ́ ẹ rí ni lẹ́yìn ká pàdé ń bá kí n pé dọ̀lì wáìtì o yọ̀ sí mi o kò sì fún mi méjì ṣé mo bẹ̀rẹ̀ owó lọ́wọ́ rẹ àlọ́kọ̀ yìí níbo ló ti rí ta ní. èlé tẹ̀kẹ̀ sí lọ ṣé orúkọ ìṣẹ̀lẹ̀ bèèrè lọ́wọ́ mi. wọ́n tẹ̀kẹ̀ síráàsì. ṣé kò mí wọn bẹ́ẹ̀ ni. I'm seriously to talk to you mo serious pẹ̀lú ẹ. my God. God weather ọba tó da sọ́mọ̀ bora nílò pé bí kò rí lójú ẹsẹ̀. manager
ní sùúrù ẹni sọ̀rọ̀ dákẹ́ kọ́ sọ̀rọ̀ jákujáku lẹ́yìn tó. hello òṣìyẹn ẹni má bínú jà tó mo pariwo má bínú sọ̀rọ̀. èrè nǹkan òun náà máa ń ga alibáyì ilé ń ga alibáyì irú iṣẹ́ tó o bá ṣe tí mi àfi pé rú ọkọ̀ yìí tó o fi ń dè mọ́lẹ̀ ọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́rin yóò ṣojú èmi àti ẹ̀ ọgbọ̀n pé ìjáde. Ya, mo ti ń bọ̀, gẹ̀tìmọ̀ ló yà. Ṣíkẹ́ẹ̀tì fún mi jà. Clara dọ́ọ̀lì dọ́ọ̀lì Gẹ̀tìmọ̀ ló bá sọ. Gẹ̀tìmọ̀ ló bá sọ. Ṣíkẹ́ẹ̀tì sẹ́ ọdún ká. Ìwọ gbogbo yìí. Ó ṣì lọ gbogbo ní dúró lọ́jà rẹ̀. Ẹ jẹ́ máa pẹ́ o. Àwọn ilé olówó tó fowó ṣàánú ni. Abẹ́ ìṣe ìyẹ̀wò o fẹ́ bá yé èké. kí ló dé ìgbà ọlẹ́gbẹ́ ṣe gé tí mo ṣe yìí. Ìdúró sí wọ́n sì pè sọ̀kànnà fún ọ bẹ́ẹ̀ ta tèmi ni. Má bá yẹ jẹ. Ó fẹ́ bá yé ẹ̀jẹ̀ ni. Dúró náà ayé mi kan ló fẹ́ bàjẹ́, ó fẹ́ sọ̀rọ̀ àjò mi dìdàkudà ni. Ẹ wo bí ọ̀rọ̀ yẹn kọ́ o tẹ bá ń gbọ́ màá bá lé ọba jẹ́ màá bá yé ọba jẹ́ màá tún pọ̀ ọmọ ọba jẹ́. Ẹni sùúrù ṣe fẹ́ yọ mí níṣẹ́ ni ẹ̀yin kò lè gbà mí síṣẹ́ lè sáàkì mi. Nígbà tí ẹni tó gbà mí síṣẹ́ tọ́ ní onígbà tẹ́yìn fẹ́rẹ́fẹ́ tẹ bá wọnú kọ́mpánì ìsírìtì kẹmà rẹ́díìsìn ṣé ti wà ní bírèkì ni ẹ wá fẹ́ jáde ẹ gba permission lọ́wọ́ mi ìwọ fẹ́ gbaṣẹ́ lọ́wọ́ mi òkè mẹ́sì gètè fún ẹ wá fẹ́ jáde tìrìtì lẹ́gbẹ̀ẹ́ permission lọ́wọ́ mi ṣé ti wà ní bírèkì ni abẹ́ ti wà ní closing time. A fẹ́ jáde a fẹ́ ra nǹkan ní junction la fẹ́ ra nǹkan. Bóyá ẹni tó gbọ̀ síṣẹ́ wọ́n ní ká mọ̀ lè lọ jẹun mọ́ sílẹ̀ kó jẹ́ ká bọ́ta. Ó sì lọ wèrè. Ẹ ṣáà mọ̀ nǹkan tẹ́ ń ṣe ẹ mọ̀ nǹkan tẹ́ ń ṣe. lásán ládá yín dúró ẹ rò pé lásán ládá yín dúró ẹ wo lórí ọ̀rọ̀ mọ́tò yín tọ́gà ni ẹ gbọ́dọ̀ gbé jáde tó gbà òun la fẹ́ rí yín fún un torí ọ̀nà àbáyọ wà tá a lè bá yín ṣe sí. Ṣé no ẹ ní sùúrù ṣé torí tí ọ̀gá yín yẹn lè ṣe dá mi dúró ṣé ẹ mọ̀ kó tẹ̀ ń ṣe ṣá ọ̀gá yín ò lè ká mọ́tò tèmi dúró owó ló máa jẹ tó bá jẹ owó mọ sars mọ everybody. Bẹ́ẹ̀ni pé ìgbà tó ń ṣe èmi náà gbé fún padà bó ṣe jù wá mo fún give and take wá current ẹ wo bí Mr. Dolly ẹ mọ̀ look down on ọ̀gá ṣe rí ọ̀gá tẹ̀ ń dọ́gbọ́n da grade ọ̀gá mọ̀ lẹ́nu ju bẹ́ẹ̀ ṣe lérò náà ọ̀gá tó jẹ́ pé ọ̀gá mọ̀ sars ọ̀gá mọ̀ IC ọ̀gá mọ̀ gba àwọn ọlọ́pàá àtàwọn èèyàn gidi lókè. Dolly ẹ wo nǹkan tá à ń sọ fún yín kò yé yín ni o kò yé wọn rí ọ̀gá tá à ń sọ yìí ní ọjọ́ kan tí àwọn àwọn sars tó wá síbi tó wá kó àwọn èèyàn ó ṣe kó wọn lọ báyìí kí lọ̀gá ṣe ó kàn mú fóònù báyìí ẹ̀lò àfi bíi túnjẹ aláṣọ ọwọ́ kan làwọn sars dé nǹkan tó wá jẹ́ everybody lójú nínú hòtẹ́ẹ̀lì àti báyìí làwọn gan ti bẹ̀rù wọn láti junction lọ́run yẹn junction bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní rákòrò bọ̀ wọn ọ̀gá wa ń wọ́n mi lé wọn lórí. kódà ibi tí ò fi kún ọ̀gá tó mú sars kan báyìí àfi láì létí ẹ̀ ó tún ní sorry sir ọ̀gá lẹ́nu ìwé ní sùúrù ṣé nǹkan tẹ̀ ń sọ yìí ṣé ẹ̀ ń ṣeré nàbí ẹ̀ kàn ń play for real for me. láìsọ ọmọ kékeré tí wọ́n ń gbá bọ́ọ̀lù sí àwọn eré ìwéré wo làjọ ń bára wa ṣe. ọ̀gá tá à ń sọ yìí ọ̀gá mọ̀ yàn ọ̀gá táwa ń sọ fún yín ni pé kí n lè rí mọ́tò yín gbà ẹ jẹ́ ká bá yín wá ìyá àti bàbá á lọ bá wá yín rẹ́ǹtì aṣọ lọ́dọ̀ Yago Sport tí Yago Sport bá kaṣọ dé tẹ́ wọṣọ bí èèyàn gidi wọ́n mọ́ padà nígbà wọn kó lẹ̀kẹ̀ sọ́rùn tọ́lọ́ máa dé báyìí ọ̀gá máa gbé mọ́tò fún ìdání àwọn làwọn ra. ẹ wo tí yín là ń ṣe o a fẹ́ kírẹ́ẹ̀tì ìyá àti bàbá fún yín lọ́nà tó yẹ pé ẹ̀yin gan kan yín ò balẹ̀ ẹ lè fi gba mọ́tò yín jáde ṣé wá rí ìyá àti bàbá tá a fẹ́ kírẹ́ẹ̀tì bẹ́ẹ̀ mi ṣe kọ́kọ́ ń wò pé tá a bá ní ká lọ lo èyí eré ko òun láìkí owó ju tiẹ̀ tá a bá ní ká mú máa dáhùn sáájú pati ó lè mọ́ra yé o tó bá tẹ̀ wá lọ irú wíkẹ́ndì ó lè bọ́ sí pati bóyá ká lọ láì díjẹ́. ojúlùmọ̀ làwọn ẹ ní sùúrù ṣe rí kọ́mẹ́dì lẹ́ ń play fún mi o torí madasade ẹ̀ sọ́ọ̀sìn madasade ẹ̀ dárúkọ yìí mo mọ̀ dáadáa actor ni fíìmù ló ń ṣe ti tiẹ̀ ẹ̀ wo ni kọ́mẹ́dì tẹ̀ kàn play fún mi. ó dẹ́ gbẹ́ ìmọ̀ kí tá à ń sọ ọ̀gá tẹ́ ń wo yìí ọ̀gá mọ̀ yọ ọ̀gá is once a soldier once a FP once a captain once a brigadier once a boy scout once a brigadier once a wà fífi jẹ́ àṣìṣe èyí tó wà bàrẹ̀ jù ọ̀gá mọ̀ EFCC kódà àwọn ọmọ NAFDAC. ẹni sùúrù níbi tẹ bàdé níbi tẹ sọ̀rọ̀ díẹ̀ sí ẹ má ṣeré o ẹmí ìpọ̀ ọ̀gá yín mọ EFCC kódà àtàwọn ọ̀gá EFCC wọ́n máa ń wá bí sẹ́ni ẹ wò àwa ní kẹ́ ẹ̀ concentrate sẹ́ni bẹ́ẹ̀ ṣe ń yín ọ̀run bí pẹ́pẹ́yẹ tó gbé kọ́lí ẹ má wulẹ̀ wẹ̀yìn ẹ wò sẹ́ni
ṣé rí ilé ẹ̀kan sọ pé àwọn tí mo kà fún yín àwọn tí ń hàtì ni ẹ mọ̀ pé ọ̀rọ̀ ayé yín gan ọjọ́ máa hàtì afẹ́ hàtì fún ìyá fún yín ni tẹ bá wò pé ká má lu àwọn tíátà a ní ìyá lóríṣiríṣi tá a lè lò. ní sùúrù ní sùúrù fẹ́ lò yẹn ṣùgbọ́n sọ pé ojú. ní sùúrù mo ti get point yín sìn mo ti mọ nǹkan ẹ fẹ́ ṣe é fún mi ni ẹ fẹ́ ràn mí lọ́wọ́ ni now àmọ́ bí tọmọ tiwa náà lè dé fine àwọn ìyá yẹn ṣe get ẹ bá mi get wọn tẹ bá ti mo mọ̀ ipò owó ẹ̀ fọ́gà bá ti mọ̀ ni owó yẹn kéré àìdọ́lù white ló ń sọ̀rọ̀ náà owó ó kéré ó mọ̀ ya sukura tó ń ta ráìsì lálápẹ̀rẹ̀ ó rí pé wọ́n jọra àfi bí ikú ló bí wọn pọ̀. bí èlò wa nìyá yẹn gbà. olóbùkún ni ó lè béèrè 500,000. ó ti pọ̀ jù náà owó kìíní ìyá nìkan ni kò ti sí bàbá a máa ná ó gbà níná tá a bá wà jọ pọ̀ ṣé wàá rí àwa náà tá à ń ṣe wàhálà yìí à ń ṣe torí ọlọ́run àbánà bí èmi ò mọ kankan nù wọn o torí owó ni o. ṣé mo kò tó ṣe lè ń sìn mo ti get point yín owó yẹn kéré ẹ ṣáà gbọ́ tẹ bá gbọ́ conversation mi lẹ́kọ̀ọ́ yẹn mo fẹ́ lọ gbàwó kan ni ẹ má lọ ẹ dúró ẹ ní sùúrù ẹ má tẹ̀lé mi àkáǹtì yín ó máa boost ẹ máa wú sókè ẹ kàn bá mi get àwọn tẹ sọ yẹn ẹ get ẹ má fi dé ẹ gbàgbé àkáǹtì ó máa blast. ẹ ṣe dọ́ọ̀lì ẹ fọ̀dọ̀ ìyàwó èyí tí mo jẹ ẹ má lọ bẹ̀rù ìyá tí mo fẹ́ bá yín ẹjọ́ jọra ni àfi bíi pé wọ́n pọ̀ yín lẹ̀ ni ṣùgbọ́n ìyá ń kọ́ lè gba bíi 500,000 ìyá nìkan ni kò tí. ẹ má bọ́ ti pọ̀ jù. a máa bá sọ̀rọ̀. a máa ná ayé ìyá mi nàkúnà ẹ fọ́ kàlá ni ẹ má fọ́ àwa wà pẹ̀lú yín. yago sport ẹ jọra gan. wàláì ẹ má fọ́ àní ẹ má fọ́ wàláì àwa pẹ̀lú yín. Tani ẹ? Ọlá ni Sàbúrì ni. Ọlọ́run ló ń jà wá ní o. Sàbúrì. Bàtà yá Sàbúrì nǹkan ẹ̀ ń jẹ́ Sàbúrì. Ẹ̀ ń jẹ́ gẹ́gẹ́ bí Sàbúrì bread ni. Sọ́ọ̀rẹ́ o. Ẹ wà ẹ́ dàbí ìgbì wa. Àwòkọ́ wálé àti ládé dọ̀jà lọ. Ẹ dàbí ìgbì wa. Ẹ wo bí kí ni nǹkan tí a ṣe rere láyé mi ò máa ṣe rere mi ò ní ṣèkà láyé mi ò ní ṣèkà lọ́wọ́. Kẹ́rọ má jẹ lé wọ́ndà. Torí ńgbà tá a wọlé ní ìsìn ó bẹ̀rẹ̀ sí ní fi orin olóògbé ó fi ń gbé wa lárugẹ. Ṣé òun sì wá lọ tẹ́ni àbí kí ni ibi tọ̀ ń lọ gangan? Ẹ mọ̀ nǹkan tẹ̀ ń ṣe ni tó bá pẹ́ ní fíìmù ṣé ń gbọ́ tẹ́ ní fíìmù lọ́pọ̀lọ́ yìí ẹ mọ̀ wípé orin olóògbé evergreen ni. Ẹ wo ọlọ́pọ̀ ìwọ gan kò kù nígbà tó ti pọ̀ ìwọ kan ṣẹ́ mi nígbà tó ti mọ̀ wípé ilé ìforígbálẹ̀ tó ń kọrin òkú ìwọ náà wá ń ṣọ̀nù báyìí bí ejò lébe òun gbọ́n ní tẹ̀lé lẹ́yìn. Sàbúrì wọ́n dà pé tó pé máa ń lo bọ̀dá fún yín tẹ́lẹ̀ ṣé àwọn pé ẹgbàá ọdún kan lọ́wọ́ mi. Ṣé ẹ ti sọ ọdún ara yín fúnra? ní o mọ̀ pé màtá wọn submit application bí báyìí mo rí date of birth wọn bí. ṣé o rò pé ọjọ́ orí tèmi lè fi sínú application wá síbi ni mo jù ẹ lọ o àti pé ọjọ́ orí ò ṣe é ra o. àwọn òjìyàn ó tó ní wákàtí pé ọjọ́ orí òkan tàgbà àmọ́ èmi mọ̀ pé àjọ ń ṣe age of footballer ní ṣé òkúta máa fẹ́ lọ gbá bọ́ọ̀lù tó fẹ́ lọ submit application ó máa ń ní èjẹ kù àmọ́ wọn pé tá a bá tún jọ máa dá ọkọ̀ èjì wa ẹ̀ lè gbàjọ́ ọdún kan lọ́wọ́. ẹ wo bí ajẹ́pẹ́ yìí méjèèjì àwa náà lóra wa dáadáa ni àìmọye àwọn ẹgbẹ́ mi tó ti ń sọ kúnú ayé bẹ́ẹ̀ ni mo mọ àwọn tí mo tó mo mọ àwọn tó mo jù kí ló pè wá fún. àdá fún yín ṣé Ayedun is making an incantation he thought I already didn't had it mẹ́rin títí gẹ́gẹ́ mi àdé di o it's totally ecology. sórí àwọn èèbó kan wà téèyàn bá fi pinlẹ̀ ayé ẹ̀ bẹ̀rẹ̀ olúwe ó dìdàkudà dọjọ́ òkú ni sọ Yorùbá kó lè yé wa. mo ló ń lọ. ibi tí mo ń lọ jìnnà ibi tí mo ń yà sí ló pọ̀. ok ìbéèrè ọ̀fàjà má ṣe ń bèrè lé tẹ̀mádàbílò kí lèyìn àti Dolly White ń sọ níta mi ò nínà yín o. Dolly White. kò sí ọ̀kan táwa lọ bá Dolly White àwa lọ sí jọ́jọ́ a sì pàdé Dolly White adẹ̀ kí. Sàbúrì àgbàlagbà ni ọ sórí bó ṣe gùn bí ọ̀pá búùmù máìkì orí rẹ̀ ó yẹ kó mọ ṣiṣẹ́ déédéé kò yẹ kó mọ fẹ́ẹ̀lì ṣé ìwọ lọ bá Dolly White dúró lọ sí ọ̀rọ̀ Dolly White ló fẹ́ béèrè ló wá ka àwọn èèbó olórí burúkú tí ò ní bẹ̀rẹ̀ àti òpin ló kájọ lẹ́ẹ̀kan. wo for information in case tẹ́ bá gbọ́ pé ẹ bọ́ọ̀lù ẹ̀ ń bẹ̀ ẹ kúrò níbẹ̀ Pàṣọ òṣèré ń bẹ̀ yẹn mọ́ o kódà Òṣùpá gan ó ti lórí iṣẹ́ yẹn kẹ́yìn kò fẹ́ lórí iṣẹ́ yẹn mọ́ kẹ́fi kọrin ṣé yìí nǹkan tẹ́ bá sọ̀lì ta ní kẹ́ ẹja mi tán torí afẹ́fẹ́ ti fẹ́ o kẹ́mi ti rí fòrí ẹ̀dì yẹ bọ̀rọ̀bọ̀rọ̀ ẹja mi tán bó bá dẹ̀ ṣe ń kọ́ sẹ́nu kó máa kọ́ sẹ́yà tẹ́ bá kọ̀ tẹ́ bá fẹ́ dà mí aṣọ fún ma jẹ́ ti lórí bẹ́ẹ̀dì ọjọ́ méje. kí ló dé. aṣọ fún ma jẹ́ ti. ó ti tó gbogbo nǹkan àwórì mo gbà èpè àwórì èmi èfi ṣeré ó ti tó. ẹ̀yin kan máa jẹ̀lé sórí ó ti yé wa báyìí ẹ̀wọ́n náà fi ṣe àmàwò márùn ni ọ̀gá ọgbọ̀dọ̀ gbọ́ tí gbogbo nǹkan tá a wá ṣe ìfẹ́ ṣe tó bá ti wá wọnú ara wọn tí gbogbo ẹ̀ ti délẹ̀ báyìí ti àkọsẹ̀ lọ́wọ́ ó ti set ẹ máa fọ. bẹ́ẹ̀ ni tó bá ti ń kán sójú yóò mọ̀ kán sẹ́ni àwa jẹ́ pé àwa ara wa láàríra wa àwa ara wa láàríra wa ológì ní ti rọ mẹ́kùn àwa ara wa
àmọ́ ká má tọ́ra wa wo bí kẹ́nà mọ́ jẹ̀lé ìyá dára sí mi ò ní ọ lára owó ńlẹ̀ kí lórí tó wá fi tipátipá wówó lẹ́nu sẹ́ńbí. mo kò lè burúkú ni mo máa ti improve. ibi tẹ́ fojú sọ̀nà gbábẹ́ ẹ ti wọ Facebook tipẹ́ tó bá pẹ́ ẹ ó subscribe ní gbogbo gbà ni ẹ mọ̀ wípé lẹ́nu tó mẹ́ta mo bí mọ tuntun mo bí Deborah mo bí Olúwabùkúnmi mo bí Abídèmí gan tó pè mọ̀ sí nígbà tó máa bí. orí ẹ burú ni tí ìbá yẹ pé ò ní rònú àwọn ẹgbẹ́ ń bí béèyàn bá bí ọkùnrin obìnrin ló yẹ kó bí lè ìwọ bọ́bìnrin tó yẹ kó fọkùnrin lé o tún bọ́bìnrin tó wá yí ọ̀mọ́ gbọ́dọ̀. ọwọ́ ẹ̀rọ ni ó jẹ́ mú gbóná kó má mọ̀ ọwọ́ ẹ̀rọ lórí mẹ́fà kí yẹ tó sọ olórí burúkú ọwọ́ ẹ̀rọ òfowó ló bá. olórí burúkú ó ṣe fìlà bí àwọn ègùn ó ṣe oyún pẹ̀lẹ́pẹ̀lẹ́ bí eégún sagbetán ó rìn bọ̀rọ̀bọ̀rọ̀ ìwọ náà mi bí mo obìnrin ajẹ́ ni mò ń bíjọ èmi tí mo mọ̀ máa bàjẹ́ tó bá bá mi jà pẹ́ kọ́ jẹ fún ẹ kọ́ jẹ fẹ́ ẹ máa rúgbọ ayé. ẹnu ọ̀rẹ́ kí ló tó ṣe báyìí fún mi mo dẹ̀ ní kí èèyàn wá bá ẹ kó bá mi fún níṣẹ́ ó ló ní kò síṣẹ́ lọ́dọ̀ yín àfi sùúrù ọ̀rọ̀ àwọn èèyàn wa òun kó sọ bọ́ bí mi sọ̀rọ̀ máa ní jẹ́ ní position tó sọ fún mi bíbẹ́ níwẹ̀ tí má rí ibi kò wọ́n sí ó ní mo ṣe òwọ́dọ̀ mi bí ti fún kó bá mi gbà sọ́dọ̀ ẹ lọ́hùn yẹn mi ò mọ̀ kó fẹ́ wá ọ̀gá ló fẹ́ wá mú lẹ́sẹ̀kẹsẹ̀ ó má bínú nǹkan pọ̀ tá a máa bára wa sọ mú tẹ̀ bí fún ìgbà ìgbẹ́ bá tẹ̀ ló wàhálà kí ni wọ́n ló ṣẹlẹ̀. Trophy 15,000 continental, gold bag 10,000, big stout 1 crate, and again now the small stout kokomorara. Bye. I dey manage red wine 2 pack. To learn how to cook bẹ́ẹ̀ yẹn. So àwọn nǹkan tí mo ní kí n wá ṣàlàyé fún yín lè máa. Ó dà pé ìyá ẹ̀ oníyẹ̀ ti dàrú kí ìyá ìbùdó sọ báyìí tí wọ́n á lè gbà rí tiẹ̀. Ó dà pé bọ́ ṣépè fún ẹ. Jọ̀ṣẹ́ ìyá ẹ̀ ló kú látàárọ̀ ni. Bàbá tiẹ̀ ló ń kú. Adúrúwèrè bọ́ọ̀bù tó gbé sábẹ́ tó ju ti ẹjọ́ lọ tó fẹ́rẹ́ sí ní sapẹ́ kìíní tí mo ṣe báyìí. Àbọ̀ lórí burúkú ni ẹ tó bá bí ẹyẹ má fún lọ́wọ́ mi. Wọ́n ṣépè fún ẹ. Sọ burúkú jẹ. Má bẹ́ẹ̀ sí ọ. Má bẹ́ẹ̀ sí ọ. Bẹ́ẹ̀ni mà. Manager ẹ má bínú jàre. Stupid man yìí ni. Oríṣiríṣi style ló ní kí n ṣe fún gbogbo ẹni mo ṣe fún. Mo ṣe dog style. Tó bá ní kí n ṣe báyìí máa ṣe báyìí. Ó ṣe tọ́sí ọ̀tọ̀ làdéhùn kájọ ṣe o. Ọ̀tọ̀ lówó tó lò máa fún mi. Ó wá ṣe tọ́sí kò wá fún mi ní tẹ́ńkọ̀bọ̀. Ó wá fẹ́ máa lọ. Ṣé possible ni? Ẹ wò ṣẹ́rí yóò dáa fẹ́yìn o. Ṣẹ́rí ọlọ́wọ́ yẹ kéèyàn sí ọjà. Ṣẹ́rí pé kọ́ dé báyìí tó package tí mo ṣe kún ogbẹ̀ inú mi dùn pé àpòrè yẹn pé àsọlọ́rí burúkú bá sáfà ní. Ṣẹ́rí gbogbo àdéhùn tá a jọ ṣe tó ní tàbá délé o owó fún mi dọ́gí style kìíní kan style kò ṣe kókó rárá sóbẹ̀ sí ní kóra bí ajá ẹ̀kúrú tàbá fẹ̀ gbẹ́kàn adíjẹ́ ojú mi o kìíní kan èyí tó wá bí mi inú bẹ̀ tó dùn mí pátápátá láyé tí ìrírú ẹ̀ ni pé ìgbà tí kìíní yìí ń bọ̀ níṣẹ́ ni wòlé ń yẹ̀ dídí níṣẹ́ gbẹ́dẹ̀ yìí kí ló dé wọ́n ní kẹ́mi sọ èmi ọ̀làkùnrin ìbí sọ fún olórí burúkú abẹ́rẹ́ ó tún kọ̀ kò jẹ́ kó kọlẹ̀ dáadáa kò kọlẹ̀ wọ́n ní kẹ́mi sọ ó dé èsì dàrú. sórí láìpẹ́ ó gbé ní àwọn tó gbà sí ìdíṣẹ́ ìhò fún wọn ọ̀ dédé ń gba gbogbo àwọn èèyàn wọlé sí BNR ẹ̀yin tí ká ní pé ẹ handle customer yín very well tó ẹ pé bó ṣe wọlé pẹ̀lú yín yẹn ẹ ti kọ́kọ́ gbá máìkì mú bíi 3 hours ẹ kúrò lórí máìkì lásán ẹ túbọ̀ ó tẹ ọkọ ń ké ringington lásán bọ́ọ̀rì ìṣẹ̀ méjèèjì gan wọ́n ké pẹ̀lú ẹ̀ tẹ bá béèrè 2 naira lọ́wọ́ òtítọ́ lọ́kọ́ fún yín ní 5 naira nígbà táwa sì ń ṣe kinní lójú méjèèjì tá a sì wà ní Ṣàngóòde gbogbo ara la fi ń gbajà wọ́n bá ṣe ń sọ wá wájú la máa ń fẹ̀yìn gbé ẹ ló wọ́n ni máa face pẹ̀lú iṣẹ́ mi bí mi ò fi bíbà báyàn ṣeré if you know that you no handle your job very well wọ́n sọ́ọ̀rì ìgbọ̀nmálé gbogbo yín dànù èrò pọ̀ tó fẹ́ ṣiṣẹ́ yìí ọ̀nkú mi ẹ má bínú ní títí yín at least ẹ ṣáà náà dẹrùn ìtẹ́jọ́ ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọlọ́dẹ ṣe èyí náà ti sọ̀rọ̀ ní ìsìnkú ẹ̀dá díẹ̀ so bí ò ti ẹ̀pọ̀ púpọ̀ díẹ̀ tẹ̀dà yẹn náà ẹ sì gbádùn so ẹ jọ̀ọ́ bó jẹ́ 500 ẹ bá mi yọ̀ǹdẹ̀ fún kó fi ro. ẹ̀rí yóò dà fún yín ṣé bẹ́ẹ̀ mi ṣèyẹ fún yín ọ̀pọ̀ tẹ́lẹ̀ kò sí nígbà tí ẹnẹ́bẹ̀ sì ní ṣàlàyé tí mo wẹ̀ sí ṣàlàyé ó jẹ́ mi pé ẹ̀yin kan ti ń ṣe tipẹ́tipẹ́ ẹ̀ kì í ṣe àṣàwọ̀ bí àwọn kan wo jẹ́ fún ẹ nímọ̀ràn aṣẹ́wó tí mo yẹn ń ṣe yìí tí ò bá bí ẹgbàá lé ẹ lọ kò yẹ aṣẹ́wó tẹ̀lé àgbà sí àkò sí àrọ̀ sí kò yẹ òfẹ́ kò sí òfẹ́ lọ sí fẹ́ gbowó orí ẹ̀ ti dàrú àbọ̀ láti ní màá wò máa fún un ìyẹn kéré gan ó tẹ̀ jẹ́ pé 500 ẹ̀wọ̀n tẹ́lẹ̀ mo gbé kí fi yarí kọ́tù yíkọ́ tó jáde náà kò sí kó ní ìfọ̀ kúrò take that money and do the number. Woman. Manager, ẹ wọ ọ̀tọ̀ nípa tèmi àti ẹjọ́ sọ o. Ọkọ
don't give excuse to the manager. ẹ kú àlejò wa ọ̀rọ̀ kan ni ó ṣẹlẹ̀ ní ibi iléeṣẹ́ wa. nǹkan tó wá ṣẹlẹ̀ níbi iṣẹ́ wa yìí ó wá mú bísínẹ́sì dání bísínẹ́sì ńlá tó jẹ́ pé gbogbo wa lájọ máa la ọbẹ̀ ńbẹ̀ ẹ̀yà àríbù ńbẹ̀ àwa náà àríbù ńbẹ̀ àtàwọn kọ̀ọ̀kan tá a jọ mọ̀ nípa ẹ̀ àwa wò pé ta ni ẹni tó lè ṣe òun wá sọ pé òun mọ̀ ẹ̀yìn rí gbogbo ẹ̀ lè ṣiṣẹ́ yẹn fún wa. ẹ wo tó bá jẹ́ ti bísínẹ́sì ni mo mọ̀ ń pa ẹ̀ sọ́sà yọ owó. ẹ wo bá mi ẹ ní kánjú kú o ẹ ní farabalẹ̀ sórí burúkú o Ọlọ́run ó sì jẹ́ ó dáa fún yín. ẹ wò ó ṣe rí bísínẹ́sì tá a mú wá yìí owó gidi ni o kódà ó yẹ ká kóbìnrin wọnú ẹ èmi mo wá padà dárò pé tá a bá fobìnrin sí owó yìí ò ní tó pé kẹ́yìn nìkan kúkú ṣe. àwọn kò làákàyè sẹ́ni tá a bá ti ń ṣe tá à ń fobìnrin sí àmọ́ àmẹ́yẹ ìyún àkọ́kọ́ bísínẹ́sì tẹ mọ́ àgàn gangan irú bísínẹ́sì wo gangan ni. ṣé wọ́n fẹ́ ra lé ni wọ́n fẹ́ talẹ̀ ni àbí kí ni wọ́n fẹ́ ṣe gangan. ẹ wo bàbá wa ó fẹ́ jọmọ́ nǹkan tẹ sọ àwọn kò ń ṣe bíi level yẹn ṣé ní ilé iṣẹ́ tá a ti ń ṣiṣẹ́ ní hòtẹ́ẹ̀lì tá a ti ń ṣiṣẹ́ àwa méjèèjì ọmọkùnrin kan wà ń bẹ̀ white ló ń jẹ ọmọ yìí sì dáa púpọ̀ bí èbó ni ọmọ yìí pa ó dá bí ó dá gan láàárọ̀ yìí ó wàá fẹ́ gbé mọ́tò ẹ̀ jáde bí ọ̀gá wa ṣe sọ pé kò lè gbé mọ́tò yìí jáde ni wọ́n lè gba kọ́kọ́rọ́ lọ́wọ́ ẹ̀ ni. ọkọ lè ṣe àbí ọkọ tí. kọ́kọ́rọ́ mọ́tò ni. tiẹ̀ fún rẹ̀. kí ló kó ṣe. torí pé mọ́tò òun jẹ́ Camry mọ́tò Lamborghini Camry ló bá jí láàárọ̀ yìí o lọ́gá bá ní ẹ kò lè jáde o kí ló ń ṣe o ló bá gba kọ́kọ́rọ́ lọ́wọ́ ẹ̀ wọ́n nítorí yìí pé mọ́sù ló ń lò ọkọ̀ ńlá. èwo ní jẹ́ mọ́sù. àwọn Camry Camry ni mọ́sù. ọ̀gá bá ní ọkọ̀ òun o pé ó pọ̀ ju ọmọ òun lọ ṣé ó yẹ kí irú eléyìí kó mọ lórú ẹ o ọ̀gá bá yarí pé kò ní gbé mọ́tò lọ nígbà tó ga wá yarí àwa wá wò pé kí la lè ṣe ìdí tí ọ̀rọ̀ yìí fi kàn ẹ̀yìn ni. kò tí wàá kàn mí torí ọ̀rọ̀ mọ́tò sí mọ́tò bóòlù tí wàá di kóró tẹ́lẹ̀ kẹ́ mi nígbà tẹ́lẹ̀ gbọ́kọ̀ lórí ẹ̀ tẹ́ wá ní mo fẹ́ gbé kó láti fẹ́ mi ṣé mo jẹ́ mẹkáníìkì tó tọkọ sí ni. nǹkan tá a fẹ́ ṣe ni pé ọmọkùnrin àwa wò pé tẹ́yìn bá dìde báyìí kẹtẹ láwà ẹ̀yin àwa sọ pé ẹ̀yin ni bàbá àbí báwo la ṣe. tẹ bá débẹ̀ sí ẹ̀yin ó kàn síwájú pé ọmọ mi ní o èmi mo ra mọ́tò fún o tán tẹ́ fẹ́ ṣe nu. wẹ́ẹ̀ tètè sọ bí tẹ́ ń lọ ẹ wo mo ti pààyàn rí torí owó mo pààyàn iṣẹ́ tí ń tẹ mọ́ ìlọ́badé. àwọn ò tiẹ̀ pààyàn iṣẹ́ gidi la fẹ́ ṣe. ẹ wo bí baba tẹ bá parí iṣẹ́ àwo fún yín lówó wà bẹ́ẹ̀. ẹ wá ẹ má tàn ara ń jẹ o nígbà tẹ kọ́ dé bí mo bèrè sẹ́tẹ̀ fẹ́ ṣe ẹ la fẹ́ lọ gba ọkọ̀ jáde àbẹ́ sọ fún mi. ó ti wá kàn ọ̀rọ̀ owó tẹ nígbà wọn parí iṣẹ́ kí n parí kẹ́ máa fún mi ní 1 million àbí. kí n parí kẹ́ máa fún tí ò dá lọ mi. mi ò gba owó kékeré o. ó dáa á fún yín 50,000. ọmọ ìdáadáa mọ ẹsẹ wa burú báyìí wọ́n bó ṣe bù. orí ti ẹ pé owó kò wọ̀gàn 50 owó kékeré lẹ́fẹ̀ẹ́ mi. owó kékeré ni kí ni. àbí kí ló fẹ́ tó bí. tí ẹ jẹ kúkẹ́ tó sinmi ìtẹ́mi fẹ́ sọ ni wípé bóun ni ó ṣe sọ pé 50,000 èló gan la gbàǹgbà tá 100,000 tó sọ pé òun fẹ́ fún yín 50,000 kí làwọn fẹ́ pín. 100 lẹ́gbà ẹ̀sùn owó gba ẹ̀ ti sẹ́gbà ẹ̀sùn kọ́lá ẹ̀sùn kọ̀wọ̀ 100,000 mi ò lè gba 50. mi ò lè ṣe wo bí èwo ni oṣù wọn fẹ́ máa tẹ́wọ́ pẹ́ẹ́pẹ́pẹ́ sọ fẹ́ máa bẹ̀ wọ́n ni tí wọ́n bá ti sọ pé àwọn ò lè gbà jẹ́ àmọ́ lọ. ẹ máa lọ mi ò bẹ̀ yẹn náà. àwọn èèyàn pàtó bẹ́ẹ̀ ṣe mi ò ṣe jẹ́ ìṣẹ́kẹ̀ mi ò ṣe sọ fẹ́ máa bẹ̀. ẹ wo bí wo àwọn èèyàn tí ó ṣe pọ̀ jẹ́ àlọ́. ọ tẹrẹ bàbá àánú wà mẹ́ àbá sọ yóò sì ṣe bó sì jẹ́ bàbá dáa. orí yín máa burú mọ́ tilẹ̀ o ẹ̀wọ̀n mọ́sù kí n gba 50,000 owó tá a fi ń ṣe fàájì mi èrè kíní ní tá a fi ra táwọn ìgbẹ́ látòrí tá a fi rà mi ò ṣe. sóòrì ọkọ̀ dẹ́gbà lọ́ẹ̀ rí ọkọ̀ náà nìyẹn jọ́sìsì rí wàláì o ti gbé ṣé kó wà lọ ẹ. ìpín wà nù ẹ máníjà yìí sì pé mi ní gbọ́kàn ẹ̀ jáde sẹ́. máníjà wèrè wo mi tó mo wá dúró sí. bàbá yẹn ń bèèrè lọ pé ṣé mo wọ́ ọ̀tẹ̀ tó lè lo mọ́tò yìí. ọwọ́ ọ̀tẹ̀ tó lè kú ẹ má lè kú lẹ́ni time ó lè ràn lẹ́ni time wá jẹ́ sọ̀kan fún sí kó wà lọ́kọ̀. kó wà nù ẹ bàbá mi. o ti jáde kó lọ gbà ẹ̀yin lẹ́ẹ̀ má yí àwa lulẹ̀ tí tá a wá yìí àwọn tó ń jẹ gọ́fúnà president ọ̀dọ̀ mi náà ti ń dìde. kì í ṣe pé kí ni bóòlù owó tá a dé àdéhùn kọ. ẹ ṣe bàbá ẹ ṣe rí tí owó tẹ sọ yẹn just. so ti yẹ ti owó náà sọ yẹ wà á kọ́ mi ẹ̀ mo fẹ́ àtẹ̀sán nǹkan mọ́ bọ̀. ti owó tí. so ti yẹ so yẹ. ẹ ká sùn.
I'm talking to you, Mr. Man. Where is the manager? Atori! Sẹ́rí bí ọ̀tọ́lá láti lọ sẹ́ẹ̀sì ìgbésí ayé. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ẹ ti mọ̀ pé owó ní máa ká mi lára. Tọ́wọ́ bá jọ dà wá pọ̀, ẹ̀yẹ ju ẹ̀. Ẹ̀yẹ epo kúrò nínú ọ̀dùn kan mọ̀. Bó ṣe jẹ́ nu, kẹ́ tètè sẹ́nu ẹ̀sẹ̀ pírẹ́tì ẹ̀. Kẹ́ fún mi tèmi. Báyìí ṣe jẹ́ nu. Ìwé wèrè. Boss man. Ọya àwọn tèmi rẹ̀ ọya ọya fi kú wẹ̀lẹ̀ wò ọya madam. Olórí ńkọ́. Àpèṣẹ olórí wa. Kọ́pìlẹ́tì sinimá. Ọya bá ṣe rí fáìbọ̀d bá ṣe ló tiẹ̀ ojú òye tí ìyá àwọn ọmọ rí yìí. Nǹkan tí yóò pẹ́ ti pé ó yẹ kí n ti rí yìí tó ìwà ní wọ́n sẹ̀. Àsìdè gbó. Àtòrí. Ẹ bá tọ̀sẹ̀ ẹ bó ni mo bọ̀jọ̀ wá ọ̀sẹ̀ pàtó ní àwọn èèyàn rẹ̀ bá mi sọ̀rọ̀. Sọ ní ìrìnsẹ̀sán kẹ lọ́jọ́ kú Naso ọjọ́ bá lò sí ọ̀yà ìyá mi àbàtà ọjọ́ òní tí ẹ wọlé lọ sí ọjà rẹ. Atori kúkú Atori olùkúkú ọmọ ọ̀rá yìí ọ̀tẹ̀ àbí bàbá yìí wọ́n lọ láàrin ni. ẹ̀mí bọ̀ hóòsì bí èmi bàbá lẹ́gbẹ̀ẹ́tì rẹ̀. wọ́n mọ ní jàbí. gbogbo hóòsì yàrá tí bẹ lóòótọ́ ètò òwò yìí 75 ni. Atori ìwọ ló sì jẹ ọkọ ọmọ mi. ọmọ rẹ o. Dọ́lì. Dọ́lì. ọmọ mi ni Dọ́lì. ebo bí sí. onígà tí fúlàní bí fún mi ìyá oníwàrà. léwo tó lóò fún mọ́lẹ̀ nù ẹ́. àtọ́mọ rẹ lọ́wọ́ ẹ̀. ọmọ mi ni. ìwà ẹranko léwu. kí ló ṣe. ọmọ màálù ló mú kí n sọ fún èèyàn. kí ló ṣẹlẹ̀ gangan. ọ̀dọ̀ pé ẹlẹ́gbẹ́ jà sórí ibú irú ọmọ ẹ wo irú ọkọ̀ tó bá ti ká. sẹ́yìn ní ọ̀rọ̀ àrùn ọkọ̀ yìí. ọkọ̀ bá ń gbọ́kọ́ lọ́nà. dájúdájú stoli stay fi ilé. kò ṣe stoli fi kí o struggle continue ni o ṣe àwọn ẹlẹ́rọ̀kọ̀ yìí o struggle ni o. sábà o. wà adóná. mo fẹ́ díù pẹ̀lú ẹ̀. olùkùkù. ọmọ ọ̀rá yìí ọ̀tẹ̀. olùkùkù. ọmọ ọ̀rá yìí ọ̀tẹ̀. ọmọ ọ̀rá yìí ọ̀tẹ̀ kọ́kọ́rọ́ kọ́dà. ọ̀rọ̀ àwọn tó ṣẹlẹ̀ kò ní rọ́ọ̀sì lọ́wọ́ fún kọ́kọ́rọ́ tó ti yọ èso tó lé ká lọ mọ́tò ọ̀yá gbọ́ ti. àwọn ọlọ́pàá yìí sọ́dọ̀ pàbó ní ààrẹ sẹ́ẹ̀lì bọ́ọ̀dì àwọn àdá fún ẹ lówó ẹ̀kọ́ jẹ wọ́n gbà. ọ̀rẹ́ mi ewu ẹni tó fọ́ọ̀rùn bí ẹ ti darí fún. jẹ́lẹ̀ yìí ibà wọ̀ pé láti kékeré láyé ti yẹ mí. bàbọ̀ kan. èwo. bàbọ̀ kan bẹ̀. èwo. bàbọ̀ kan tó bá ti. sọ̀rọ̀ rẹ̀ nǹkan bọ́ọ̀ bá lè gé lé yìí bàbá ó bá torí. mọ̀dí wáìtì bí ọba rí bẹ́ẹ̀ ṣe wà yìí tó bá ní wọ̀ réyàn ẹni ẹ kò lè réyàn ní ayé ẹ̀ mọ̀dí wáìtì kò ní bàjẹ́ fún ẹ kò ní wọ́ ẹ tì sórí gbòòrò ayé tó ń pariwo mọ̀dínà wáìtì tí ó gbé ẹ̀rọ kẹ̀kẹ́ àti iwájú àtẹ̀yìn àti pílẹ̀ àti tíráípọ́ọ̀dù tó dúró sàgbàsàgbà tí ẹ kò ní bàjẹ́ mọ̀dínà wáìtì ọ̀dọ̀ rẹ̀ mú wá iṣẹ́ dí ọmọ aláṣẹ jẹ owó orí ẹ máa ṣe là business ti dé. iṣẹ́ wo ni ìdáni. a dà fún ẹ. ṣó yọwó. kò ní yọwó kẹ èmi náà pé bí mo ṣe wà yìí akọ̀rọ̀ tí ọ̀rọ̀ tí ò nù ó nú máa kọ́ tí báyìí ṣé kò sòwò ń bẹ̀ máa gbé tí mi dání òní. mi fẹ́ o. mo ní náà wáìtì ṣé tí mo wá bẹ́ẹ̀ sọ yìí iṣẹ́ dáadáa wà tó nira màtìríàsì tí yàrá mọ́tò lé ayé yìí á rè po sí pé kó lè mú fùsùwájú iṣẹ́ tí mo gbé wáyìí ẹ̀ẹ́rẹ́po iṣẹ́ wo ni. ẹ̀ẹ́ra màtìríàsì ohun tó lọ ń fún yín látòdì ọ̀run wálé ayé òun lè fẹ́ lò mo ti ń ṣe ní hòtẹ́ẹ̀lì kan lẹ́sìn ìyẹn Hotelian Cooperative International ni mo ti ń ṣiṣẹ́ ṣé ó wá rí máníjà wa bí màtí bá yẹjọ́ wà rè kò rí kò sùn ní wá tó bá sọ̀rọ̀ ìmìrì mo sọ tẹ́mi náà bá sọ̀rọ̀ òun ló sọ àwa ní ìdá ọmọ lóòtẹ́ẹ̀lì wa kó lè máa mú fù torí bí tíyàn bá wà láyé tó bá sóbìnrin ń bẹ̀ ibẹ̀ kò ní mú fù bí yàn bá ṣe bẹ́ẹ̀ tó bá sí yọ̀ á dọ̀bẹ̀ ẹ̀tẹ́ ayéwà kò ní dẹ̀tẹ̀. àwa ní ìdá àwọn kíláǹtì àwọn ọmọ mi àwọn tó wà kí báàgì sàpá ṣe ń ṣeré tó máa kú òlè rírọ̀lẹ̀ tó máa dé nífẹ̀ẹ́ rẹ̀ padà àbí àrò kùtù. ọmọ ìyá mi nìyẹn. ọmọ OPK. ó pọ̀ kẹ́ ẹ ní kọ̀kọ̀kọ̀kọ̀kọ̀kọ̀. ó pọ̀ mà. pàmòlẹ̀ o sórí bó ṣe wà yìí ìwọ náà jọ́ ìní wọn sórí iwájú yìí ìyẹn mountain of fire yìí tó ga kakaraka àti rìdíìmù yìí tí àwọn ọmọ ìjọ kúnnú rẹpẹtẹ tọ́pọ̀ tó ga tùsákò pẹ̀lú wọn kó wá kọ́ ọmọ dáadáa. wọ́n lọ ṣe fẹ́ sí.
ṣé o rírun sáṣọ ẹ̀ jẹ́ kó pọ̀ rẹpẹtẹ. túnbọ̀ kọ́sítọ́mà kan wà ìkọ́nù wọn kọ́sítọ́mà wọ́n pè ní sábà big sábà. sábà. bá wa ó lo new best. ọmọ kékeré ni o ṣùgbọ́n ó náwó lọ́wọ́. owó sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀. bí omi gidi. owó lè mi ta sí o kò ní pàmò kan kéré o. ká manager wá promise ẹ báyìí wàláyé máa fún ẹ ní 60 something. kí ló dé. ẹja pọ́tà ń kí o. 60 something ọmọ wọ́n ti ròyìn àti báyìí bẹ̀ ìyálájé 60 something ẹ̀ ó dá ẹ máa pẹ́ tí ọjà bá máa wá ìwọ pè mí lórí fóònù kẹ́ ẹ wá manager jẹ ṣe é dáadáa. assistant manager. ó bẹ̀ ní kọ́sí mu láyé ní wáìtì. Musu, Sadiq, mo pè yín méjèèjì sí báyìí for two things. Okay. Firstly, I know both of you are the best hand in my station. Ǹjẹ́ ní ìgbàgbọ́ pé tí máa fún yín ní assignment yìí, ẹ máa fún mi ní positive result lórí ẹ̀. Secondly, mi bá fún yín ní assignment yìí ní station, but mi fẹ́ kí anybody kó mọ̀ pa assignment ètò ọ̀sẹ̀ méjèèjì and I want a positive result. Now you go through this diagram. Mosu. Sir. Ṣé ṣé òpó ìwà pẹ̀lú àmì ẹ̀ ṣá? Yeah, exactly, sir. Exactly, but she saw you on his hand. So, okay. Yeah. Go and study this diagram and work on it. Okay, sir. Mo fún yín ní ọ̀sẹ̀ kan pé láti fún mi ní result. Okay, sir. I wish both of you best of luck. All right. wá tí ní o ẹjẹ ká ṣe o ó ti yẹ. ilé iṣẹ́ kẹtì. báàmì tí bá ń sọ fún yín tẹ́lẹ̀ kí gbogbo ẹ̀ ní kóníkó tó kọ ẹ̀. amúnimóògùn. ọ̀fíìsì amúgbẹ́lẹ̀. ìjọba ìjọba asanti jẹ bí ṣá máa wọ́n rí ẹ̀ ṣá ẹ wo bí asanti 3 go out 4 day out tẹ bá lọ tẹ bá dé 50-50 ní o. ẹni lọ ló bọ̀ náà ẹ kó máa yí ẹ. mi ò ti lọ tẹ ti dé ẹ ti lọ. ó bá yẹ kọ́ sójú kó máa kọ́ sẹ́nu ti wá. ó tọ́ I don't understand. ṣé wọ́n aláwọ̀ dẹ̀ rí i wọ́n lọ Nigeria volume jẹ́gbẹ́jẹ́ sí. ẹ bá ti dá sáà lọ. alọ́bọ̀ aláì tí wọ́n bá tẹ́lẹ̀ máa jẹ́ lọ pàtàkì kúrẹ́ wa mi èmi nìkan ló yàrá tó bá mi wà láì máa ń ṣiṣẹ́ sínú yàrá máa sáré bó sí. bẹ́ẹ̀ tí ẹ rí Vice chairman mo kọ́ wọ́n dé o àwọn rèé o tẹ́ bá ń gbọ́ sọkútù wọ̀wọ̀ àwọn rèé o àwọn tó máa jáde ní owó rọ̀lẹ́ tó máa dé ní àrẹ́jọ́ kejì tó máa wẹ̀ tó máa sùn mọ́jú àwọn ni mo kó dé yìí o. PA permanent assistant. You are welcome, sir. ẹ sọ ire gbogbo ojú tó kó wẹ̀ gbogbo wọn ló gún régé àwọn rèé tòkìlì tòkèjì dọ̀rùkú ẹ̀wà lájẹ́ ẹ̀sùn òyìnbó sí kọ́tẹ́fù lọ́ta kété pọ̀ lálábì lólórí ẹ̀bà ló parí ẹ̀ yìí o màdàmú tèmi rèé mi ṣàyọjú náà tó ti yé yín ṣùgbọ́n tẹ́ ẹ bá rò sí mi tọ́bẹ̀ yín bá dùn kò sórí burúkú ìjọba Jésù bẹ́ẹ̀ bá ṣẹ̀láyé yóò jìyà lọ́rùn ni. ọbẹ̀ èwo. èké ṣe pé wọn ní ọgbẹ́ bẹ̀ ká náà ìwọ náà mọ̀ ṣe bẹ̀ fún mi. mọ wà wí o mọ wà wí o. ọwọ́ àwí lọ sọ fún yín tó ti yé yín tẹ́ ẹ ní dídé tẹ́ ẹ ní òtẹ́ẹ̀lì ọlọ́ọ̀ lè jẹ́ ẹ sí léyà ẹ lè so jẹjẹ ẹ tí ó gbé yín tí ó lò yín ọwọ́ rẹ̀ ò lè tẹ̀ yín ẹ lè gbẹ lẹ́jẹ̀ ẹ solúsàn rèé o tẹ́ ẹ ní òtẹ́ẹ̀lì tẹ́ẹ̀dé yìí àwọn ọmọ gba síà o kì í ṣe síà tí wọ́n fi jókòó o
àwọn ọmọ gba táìtù bẹ́ẹ̀ bá rẹ̀ tó gbé yín tó bá fún yín ní 100,000 hòtẹ́ẹ̀lì gangan gba 20 as a manager tí mo mọ́lẹ́jì bí màmá gba 10 sẹ́ni pé ìwọ̀n sojú kòkòrò. lẹ́yìn tí a bá san 30,000 naira owó iṣẹ́ àbówó tébù tẹ̀sán yẹn a tún san nígbà 30,000 naira fún owó yàrá. ẹ dúró sẹ́rù tí máníjà sọ tẹ́ ẹ gbọ́ ṣé ti yín òun ni pé ajé máa wá ń bí ẹlòmíì inú ibẹ̀ ṣe wà yìí àbúrò wà lára ẹ̀ ṣùgbọ́n a máa fún yín lọ́sẹ̀ ẹ máa lọ́wọ́ àbúrò dání lódò ajé máa wá ẹ máa rówó ṣùgbọ́n táìtù ó ṣe kókó. ẹ bàbá kò sí problem so fún àtọ́ ti wọlé àti iye owó yẹn síta kò lè jẹ́ ṣòro nàbí kí lè rò pé kò sọ. tó bá ti wọlé àti fún yín níṣẹ́ yín dáwọn kúrú ní problem so kò sí wàhálà. ajé máa bù òkè ẹ máa rówó gidi ẹ máa rówó gidi ẹ fọkàn balẹ̀. Lmbebe sáà. àti òkú wáyé. nínú sẹ́yìn 130 minus 100 70 remain. àwa ló fẹ́ gbé lọ. kò lè mélè. wetin dey talk. ká máa lọ fara ṣiṣẹ́ bàbá tell you everything. when I talk finish the people dey talk English to you na Yoruba we dey talk I hear but I no go far talking English tó ti yé ọlọ́wà ní bayọ̀ yín jẹ́ kẹ́ ẹ tó bẹ̀rẹ̀ sẹ́ńbì ojú gbogbo yín ló gún régé ìwà mú bíi mẹ́ta nù yín tasting ni wọ́n ń pèrú ẹ̀ mo fẹ́ taste èèyàn mẹ́ta. kí ìgbé kì í gbín kí lọ́ra ni kì í sí lára mi jọ mi bébì. ọwọ́ àpá sọgbọ́n téèyàn bá ti ń jẹ nǹkan kankan ti pẹ́ àmọ́ ọrùn sí yàn títò tó bá dé èyí a máa gbọ́ séètì tuntun èyí sọ pé o ti lu kódéètì o. mo rùn sí ọ. má ṣe àmà ẹ má dánwò kíde ìyá wọn wà mí báyìí ṣẹ́rẹ́ wọn tẹ́ ń wò yìí tẹ́ bá gbọ́ pé àwọn ọmọ ó là dẹ́yìn ó ti là déwájú ó là pẹ́pẹ́ àwọn ló ń jẹ́ bẹ́ẹ̀ irọ́ ẹ̀rá dúró sí bíbá yìí o. láì sọ àgbọn tí Ṣàngó pa. ó là jù ọmọ pé fi tọ́sí kó yọ̀ wọlé àwọn ló mo fi tọ́sí. bébì èwo wí tí ó ti tó jalọ. sẹ́gbọ́n ìyókù dẹ́yìn ìsìn pa collect me we talk. ẹ ó dùn ọ̀fẹ́ bá yín sọ̀rọ̀ ẹ ní sùúrù madam ẹ ní sùúrù náà. káṣe lè kó kọ tiẹ̀ ìwọ náà tó kọ rẹ sọmọ yíbò nílé káṣe lè. ẹni babe lórúkọ mi ó ṣe káṣe lè. mo wá tì mí rí. ẹ mọ tó ṣẹlẹ̀ ẹni ní texting. ẹ ti ń tẹ̀ mí. mo bá kà mọ́ asilai ẹ farabalẹ̀ ẹ jọ tó lọ ṣe é ti tẹ ẹ gbé ògùsọ sórí ìgòkú ẹnu ṣe é ti tẹ ẹ gbé ògùsọ sórí ẹ̀fọ́ tí ọ̀pọ̀lọpọ̀ láyà follow me come back collect your. ọ̀rọ̀ yìí ó dẹ̀ ń jẹ́ ẹ̀kọ́ tó ń bà mí nínú jẹ́ gidigidi ọ̀rọ̀ tẹ́ mi ni o ni mo torí ẹ̀ fi pè mí òun kódà mi ò sọ fọ́kọ mi ní pé nǹkan tí mo fẹ́ wá ṣe ń lé nìyẹn àwọn ọ̀rẹ́ mi ń pè mí wọ́n jẹ́ kó yé mi pé. ibi báyìí di ilé aṣẹ́wó mi ò dé sọ di ilé aṣẹ́wó lodging and accommodation ni mo fi ṣe wọ́n ti sọ di ilé aṣẹ́wó wọ́n ti ń gbáṣẹ́wó wá mo wá fẹ́ kẹ́ ẹ bá mi ṣe proper investigation lórí ọ̀rọ̀ yìí kẹ́ ẹ bá mi arrest látòrí manager títí tó fi dé orí gbogbo ẹni tó fi dórí cleaner níbẹ̀ ẹ bá mi arrest gbogbo wọn kẹ́ ẹ bá mi ṣe investigation lórí ọ̀rọ̀ yìí. Madam, in fact ẹ wà at the right place. I'm an intelligent officer. ṣé kèsì máa gbé lọ sí intelligence unit ní ọ̀dọ̀ wa ni a máa set àwọn èèyàn wa síbẹ̀ wọ́n ṣàlámí
mi fi ń dá yín ní ojú tó bá pé 1 million tó bá mọ̀ pa rubbish tó ń ṣe yẹn gbogbo náà máa oníkó ẹyọ kan that's my promise ẹ má wọ iṣẹ́ wa. ẹ ṣe gan kò wá sí iyekíye tẹ́ ẹ bá need mo promise yín pé màá fún yín ṣe ti gbọ́. madam. ń dá yín lóhùn. ṣé rí àwọn èèyàn wa a ti máa ń nígbàgbọ́ pé tí ẹ bá ti fún ọlọ́pàá lówó àníṣe wa no mo ń gba sálárì gbogbo ń gba sálárì iṣẹ́ tó sọ fún wa fún ni so ẹ fún wa lówó ẹ fún wa lówó a máa ṣiṣẹ́ tiwọn so báyìí ká máa rí pé ó bàtà fún ọlọ́pàá lówó no it's not so that's not so a máa ṣiṣẹ́ yẹn. But nǹkan tí mo wá fẹ́ kó yé yín ni pé a well done job ó deserve appreciation ipe mo dúpẹ́ o kò ń ṣe pé ẹ force mi because tẹ́ bá ṣiṣẹ́ yẹn dé ojú bí tí mo fẹ́ yín mo mọ̀ pé máa appreciate ẹ̀ so doing that mi ò rí pé any crime wà ń bẹ̀ rárá. ṣiṣẹ́ mi tínú mi bá dùn ẹ̀tọ́ mi ni pé láti sọ pé ẹ gbà kò ń ṣe pé dandan bóyá tipátipá so ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run iṣẹ́ yẹn ń fẹ́ kẹ́ bá mi ṣe bó ṣe yẹ ẹ jọ̀ọ́. Anyway, madam, ẹ jẹ́ ká ṣiṣẹ́ náà. When we get to the bridge, we know how to cross it. Inga, pẹ̀lẹ́ ọ̀rẹ́ mi, Wengus ṣọwà. Ẹ jọ̀ọ́ má bínú, mo fẹ́ busy díẹ̀ ni, mo wá fẹ́ kó bá mi lọ sí site. Ẹ̀yin tí mo ń ṣe lọ́wọ́ yẹn, mo fẹ́ kó bá mi mójútó block tó fẹ́ wá jalè ni. Ẹ̀yin nínú ọmọ wa já àwọn blocks yẹn, so mo fẹ́ kó bá mi mójútó bó ṣe máa jà. Then wọ́n wá já gravel náà, so mo fẹ́ kó bá mi attend sí gbogbo ẹ̀. Oh shit, my dear, thank you. Tí èmi náà bá dẹ̀ tètè ṣetán anyway máa bẹ́ẹ̀ oh shit. Àríra later then. Come, Gbénga, mo pàdé ọmọ ẹ yìí, ọmọ ẹ tó máa ń bẹ gbé gbàgbọ́n èyí tó máa ń tó ń bẹ ṣiṣẹ́ ẹ. Mo pàdé ẹ ó dẹ̀ sọ̀rọ̀ kan fún mi pé ó léhùn dànù pé kó máa bẹ ṣiṣẹ́ mọ́ and the rest of them yàn pé akí ló lè ṣe fún ẹ. Òní? Really? Òun ò sọ fún mi dé level yẹn, òun ò sọ fún mi pé òun jalè náà. Tó bá jẹ́ nǹkan bẹ́ẹ̀ ni èmi gan mi ò fi bẹ́ẹ̀ láìkí ro nǹkan bẹ́ẹ̀ yẹn. Mi jẹ́ ń fẹ́ kí ẹni tó bá ń fẹ́wọ́ súnmọ́ mi rárá. It's not the best. Okay, tá bá dé ríra máa sọ ní gbogbo ayọ̀ ṣe rẹ̀. Thank you.
Not be what they want. What they have. What not what. Oga come out jare. Shut up. Hide the thief. Not be what they want. They use what we get. That's what you know. Don't you be now. Very stupid. Hide the thief. I don't like that. What they don't want to Agbani go back jare kí ló ṣe ṣáájú deal with these people. Move. If you try to go, I will turn you down. I heard that the police. You are under arrest. PA. Tani PA. Hey, come on. Gbogbo yín. Ayedun. Manager, behave yourself. Now, ó yẹ dìde. Ìgbà ogun òtútù wọn lẹ̀ ọ̀rọ̀ lọ tẹ́lẹ̀ bẹ̀. Ọ̀gá bẹ́ẹ̀ ni àwọn ọmọdé ìwò yìí. Ẹ sì wọ́n lẹ̀ wọ́n mọ̀ lu èmi lẹ̀ wá. Àǹtí pé kí ló sún ilé gbogbo nǹkan lè ṣe yìí? Ẹjọ́ ta wá ní. Ètò kú bá mi rí. Lẹ́tà tí mo fún ẹ yẹn, o make sure kó lọ fún mánéjà kí n tó dé. Mo fẹ́ sáré dé ẹ́mbásì. Mo fẹ́ lọ ṣe àwọn processing visa mi. Ẹ́mbásì? Ẹ̀yin yóò rí àdé. Kí ni mo máa ṣe lọ́wọ́? Màá délé nínà. Lọ́lẹ̀ tọ̀nà tó lọ, another country lẹ máa ń lọ àbíbo lẹ́mbásì wa. Ṣé Nàìjíríà lẹ́mbásì wa ni? Rárá, Abẹ́òkúta ló wà. Eyín èmi. Èsì tó yẹ kó gbọ́ ló gbọ́ yẹn. Eyín ẹ̀wọ́ ẹ̀rẹ̀wẹ̀ rí òsì. Ṣó fẹ́ máa bọ́ ọmọ mi ni? Ń bù, ọwọ́ tó gbé wà mojú sí ni.
má try láti bọ́ ọmọ mi rárá. o make sure pé o ṣe nǹkan tí mo rán ẹ kí n tó dé. káàtó ẹ̀ pàtó ọ̀rọ̀ létí ibo lẹ́ ń lọ gangan ẹ́mbáàsì níbo ni ẹ́mbáàsì wà. Èkìtì ló wà. Èkìtì kété. ẹ ra mà ẹ ra mà bá ti fò kẹ́ ẹ tó dé tẹ́ ẹ gbọ́ mà yes ma. irú ròǹbòrò irú ọmọ ilé ilẹ̀ sọ fún mi pé Abẹ́òkúta ló wà orí ẹ̀yìn tó o bá ṣiṣẹ́ tó fi tó rù mí wàláì ó ti jẹ́ kéegun ọmọdé ọmọ tí ṣiṣẹ́ ayé mi bọ̀. ìgbà tó bọ̀ lókè bàbá má jò jábọ́lẹ̀ ibi tó ti ń jalè kápátá má jà lọ́wọ́ ń bẹ̀ torí pàtí yóò sì pàdé àti pẹ́ nílẹ̀ gáàsì tí ò níyọ̀ tí ò lẹ́ran mo ti jẹ níbẹ̀ wọ́n ní pé mo kéré kí kéré lábẹ́rẹ́ kéré àwọn tó jẹ́ pọ́ jòkó lẹ́sẹ̀ tó jẹ́ pé wọ́n lè sáré tó bá jẹ́ rabatù lẹ́fẹ̀ lọ yànnà kò ṣeré tí bá fún wọn lábàá mi ọlọ́run wọn máa méré. ó máa méré yẹn náà ni ó di dandan ọmọ yìí wà lógo ó di dandan ọlọ́run máa promote àṣẹwà lọ́lá àwọn tá a ti promote lábẹ́ tẹ̀ yìí ọlọ́run wọlá pé bí ní small doctor ti dìde ìwọ náà máa dìde ọlọ́run wọlá pé bí Ọlámídé ti dìde ìwọ náà máa dìde ó di dandan o lollipop yẹ tó wá bí wo bí má wọrí màá láyà ẹ. Fẹlá gangan kọ́ bàbá. ọmọ ó pọ̀ ìyá tó jọ Jésù tẹ́lẹ̀ owó fún white ẹ wo bí jẹ́ ká kọ́kọ́ settle case ẹ all case na settlement kí lè bá wa. ọkùnrin ikú ìjókòó. kí ló ṣẹlẹ̀ gangan ta ló mẹ́gùn wá gan. ó dà mú gbọ́. ọ̀rọ̀ mo bá ní ọ̀rọ̀ ọkọ mi ọ̀gá kò bá ṣiṣẹ́ ó fẹ́ travel ó rìn ní ilé ìtura kan náà mi wá ké jẹ máníjà ibẹ̀ òun ni mo ṣe á. kò yé mi kí lòun try ok ṣé kò lóun try láti sọ ń sìn pé ó fẹ́ ká wá jà fọkọ ẹ̀ kó jẹ máníjà. ó ní òun fẹ́ kí ọkọ òun kó di máníjà iléeṣẹ́ kan. wo bí ó dà báwo lọkọ ẹ ṣe jẹ́ síbi tó ti fẹ́ kó di máníjà yẹn. ìgbọ́ wo bí ṣé supervisor lọkọ ẹ ni àbí báwo gangan ni nínú iléeṣẹ́ yẹn. ó ní gateman lé ní. gateman ó wá fẹ́ kó ní rapid promotion ó fẹ́ kó kúrò ní gateman to manager láì lọ school àbí consider it done sórí gbogbo ètò nsọ yẹn níbi ibà ọlọ́yin ibà èèyàn ibà santi sọ́ọ́lẹ̀ bàbá ṣó ti yé gbogbo wọn tó bá fẹ́ ló wà nílé yìí àbí ọ̀nì. yẹ́sọ̀. bóyá sọ ọlọ́pàá náà wà ń bí àbí sójà náà wà ń bí bẹ́ẹ̀ni àbí sórí gbogbo àwọn agbófinró yẹn bí náà pé sí ibi ni wọ́n pé sí. ó ti yé kò sí tó fẹ́ tán ní. àwọn ọmọ lè mọ. káwọn máa ń pe kinní kan máa ń mọ yí nì. ok signator. fọ́ọ̀jì ìjàre tó lọ́n ọkọ mi amúdi máníjà ilé ìtura ni. ok o kò fẹ́ kán bẹ́ẹ̀ kọ́ṣẹ́ wọ́n wá ń sáìn ni àbí kí nìkan tó fẹ́ wọn gan. ẹ̀yìn àbá mi mọ́ yí sáìnì náà ni ìyàmúdi máníjà. ìyẹn ló kéré jù ìyẹn ló kéré jù ó mọ nǹkan tó ṣẹlẹ̀ sórí bíbá tó ń wò yìí bíi ló ń pè ní government house. yes. kò sí nǹkan tó wá dé bí tó ní bá kò sí tó fẹ́ tó ní rí ìṣọ́ra wa tó ń wò yìí acting pọ̀ ńlẹ̀ fún wa gan. àjẹbàjẹ. nínú wa ń bí o máa rí lọ́ọ̀yà nínú wa ń bí o máa rí dókítọ̀ nínú wa ń bí o máa rí àwọn ọlọ́pàá nínú wa ń bí o máa rí àwọn ọmọ gúgògó bẹ́ẹ̀ nínú wa ń bí báyìí náà ń kọ́ o máa rí àwọn ọmọ ọba ní àtọrọ. torí gbogbo nǹkan tí mo kà sílẹ̀ yẹn acting ni gbogbo ẹ̀ o kò ń ṣe reality o kó má lọ máa rò pé bẹ́ẹ̀ náà ni wa ń bí báyìí àmọ́ nǹkan táwa fi ń jẹun nìyẹn a lè ń bọ ọmọ nú ẹ tó ti yí ẹ ń sìn. ju gbogbo ẹ lọ ju gbogbo ẹ lọ ju gbogbo ẹ lọ ju gbogbo ẹ lọ ṣọ́rọ́ kó ẹ yẹn àwọn bá ṣiṣẹ́ yẹn ó dẹ̀ ti ṣe kí ni ó ti ṣe é ṣe àmọ́ nǹkan tó wà ń bẹ̀ ni wípé lẹ́yìn tá a bá jẹ́ kọ́kọ́ ẹ di máníjà hòtẹ́ẹ̀lì yẹn tán kí ni nǹkan tó fẹ́ jèrè tiwa kí lè fẹ́ fà wá àwọn òun ṣiṣẹ́ fóníṣẹ́ o yẹ́kọ́ ló máa yí ẹ o kí ló ṣẹlẹ̀ ṣó fẹ́ dá nǹkan lẹ̀ ni. àǹtí mi ṣé wọ́n ti fẹ́ gbowó ni àbí. bóòbù ni ẹ ni. mo rò pé lórí burúkú lọmọ ìṣá tí wàá júgò fún ẹ tí wàá júgò fún ìyá ẹ wàá mọ̀ pé bíbá yóò ń ṣe léere. ṣé àjọsọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kẹ́ tó wá bí ni. ìmọ̀bínú ìmọ̀ kèlí bẹ́ẹ̀ ni pé tí ketekete ó kò bá ti yọlé súlé òtúra ni àjọjọ apinni. ìyẹn náà tó o. kí ló tún wọn kétékété. 50-50 la máa ṣe o. já padà 50-50 báwo
àwa la ní brain àwa la gbé brain kalẹ̀ àwa la lọ gbowó àwa la mọ bó ṣe jáde. irọ́ ẹ má ṣe bẹ́ẹ̀ má ṣe. irọ́ 70-30 àwa 70 àwọn 30. ẹ má yà ká jẹun ọrùn èmi náà lọ fẹ́ máa pa ẹ má yà ká jẹun ọrùn 50-50 yẹn náà wà òkè 50-50 yẹn náà bá ń wọ àbẹ̀tẹ̀ mi báyìí ṣé àwọn máa fi ṣe nǹkan tó dáa ni. a máa jẹun a máa yó náà owó ojoojúmọ́ ni èdè mọ́ ni. wo bí bébì iṣẹ́ consider it done ó ti ṣe ó ti wà òkè ẹ lọ fọkàn ayín balẹ̀ gbogbo àwọn nǹkan tó kù ìyá yìí máa wá ó máa mọ gbogbo ìyá wa nìyẹn o ìyá aláya nìyẹn o. báyìí ẹyin ṣeun ṣeun àwọn ọ̀rẹ́ kọ́lá sọ́kùn gan-an fáìn gẹ̀ observation before you dey see lórí tàbí ẹ̀kọ́ eléègbé èkó dáadáa. yìí èkó yìí. bẹ́ẹ̀ ṣe dàgbà tó yìí. mánikẹ́ tó ọmọ náà ẹ̀ tí. yóò sọ kì í. so ẹ mọ̀ pé tí ẹ bá kọ́ ọ́ bọnú ẹ máa shock bẹ́ẹ̀ ṣe dàgbà tó dẹ́rí gọ́lọ̀tọ̀ obìnrin kan tí ì sí nǹkan tó yẹ kẹ́ ṣe. ṣé bẹ́ẹ̀ ṣe tó ẹ mọ left and right pé kíní yìí dáa kíní yóò dáa. so ogbó ẹsẹ obìnrin ní bẹ́ẹ̀ ṣe dàgbà tó yìí ẹgbẹ́ ṣe bẹ́ẹ̀ dàgbà tó yìí. nǹkan tẹ́bi kọ́ máa sọ fún yín ni pé bóyá kẹ́ lọ wá lọ́ọ̀yà tó wà òkè tó dáwọ́ bẹ́ẹ̀ ni torí pé woman tó wà ní tẹ́ ẹ fẹ́ gba hòtẹ́ẹ̀ tó jọ̀gá tiẹ̀ tó sọ yìí ó mọ̀yàn gan ó lè ti sọ pé tó bá ti di Monday ní Friday tó ẹ̀ sùn sẹ́ẹ̀ tó bá ti di Monday máa charge sí court straight. àyàkọ́ òkúri àwòrán èdè. bàbá gan kú ni. send to court from court to jail jail yìí. ọjọ́. àlẹ́ lílọ tẹ́lẹ̀ yìí kò sí ndẹ́fẹ́dẹ́ ẹ̀wọ̀n gbére lọ́fẹ́ fún yín bí ti kọjá tí ẹ fẹ́ dé látẹ̀wọ̀n lọ property ni property ni sọ̀rọ̀ tí ẹ̀dẹ̀ ní use yẹ. ẹgbẹ́ yóò lò fún ẹni tó kù. ẹyin mọ́. táyé ní ìgbà fún yín. ẹyin mọ́ ẹyin ọ̀tọ̀rí ọlọ́run bíbélì náà ní àtọ̀rọ̀ àforí ní ẹsẹ̀ wà fún orí ní ẹjọ́ tó kọ́ ní ìwà ìyàwó. owó àkọ́kọ́ tẹ fọ́ bí nǹkan. aláwọ̀ ilé iṣẹ́ ìfọ̀nàbalẹ̀ bí ló ṣe yìí owó àkọ́kọ́ àti fóun ṣé òun fowó ṣe wọ́gbọ́n ọmọ ọdún òfin ibi iṣẹ́ sí. sílẹ̀ màmá láàrin èmi àti àtọ́lọ́ wọn lọ fẹ́ lówó. a ti gbowó. ṣé wèrè yẹn. wá àwọn wo sórí ẹ̀ bọ́bá mi gbé e wá ṣé ò ń bẹ̀ ni ó kí máa wojú ni láórí ìta ni lábẹ́ tẹ̀ yìí ó fẹ́ tẹ. tí bá kákọ nínú bí iṣẹ́ ẹ̀ka tó wà láyé èmi lẹ̀ èmi tó bá ṣe é gan wọ́n dẹ̀ máa bá ìsọ̀rọ̀ a máa kíwọ́ a máa kíwọ́ a máa kíwọ́ a máa dùn bábà yìí. kò lè ní ta fún ìyá ẹ̀. ogun ní káwọn yẹ. àbúrò burúkú ìyá lájà mò ń bọ̀ gẹ̀ kí ọlọ́run forí sẹ́. èmi ò láìkẹ́. Asanti Asanti wọ́n máa tó mú wa owó yẹn bẹ́ẹ̀ sí. If you no reason her anyhow, she no go reason you like that. Na so you go talk abi. Máa rí lábẹ́tẹ̀ ìmáfáyé sùn ẹ̀ ìyá ẹ̀ ọmọ bóyá wa o ti dáràn máa rí àìwó ló sì tó sí ni. Gbàgbé ìyá ò ní dúró wò tán. Ẹ kì í sọ ọkọ fún yín tẹ́ẹ̀bà ní káwọn fún lóru àwọn onífún lóru. Àwọn kò ní ṣáàsì lọ́dọ̀ tiwa láti wá gbóòdà. Ìbọ́sọ̀ òbòdò ohun àwa ẹ̀pọ̀n la wa. Which levels now? Why you go dey reason person like that? Mama, ilẹ̀ fún ọbẹ̀ láyé jẹ. Àwọn ilé náà kéré náà. Ilẹ̀ láyé jẹ náà. Please everybody. Please. If you move, no, kí ló ṣẹlẹ̀ gbọ̀ngàn. Kí ló ṣẹlẹ̀? Nǹkan tó lè dùn mí ni pé kí n fi sìgá mi pẹ̀lú láìsà fún mi kí ni àṣà àti ṣòwò. Ọlọ́dẹ station àbàyànjú ẹ̀. Má fọ náà, ó lè kọ́ kó dọ́ ìgbà. Má fọ. Wèrè wo ọ̀gá? Ó ṣẹlẹ̀ tó jẹ́ ká. Ọ̀rẹ́ yín kọ́ wọlé náà. Ó yẹ ẹ̀fẹ̀. Ọ̀bẹ wa sọ̀rọ̀ náà máa. Wọ́n máa ṣe é nìyẹn. Rísí pẹ̀lú màámi. Madam Tapreta, be careful con treso. Ìyá àbí kí ló ń pè ẹ́? Kò bá bẹ́tà kó sọ fún àwọn tó kó sẹ́yìn. Pé kí wọ́n maintain stethoscope wọn. Otherwise, whatever you people say or any action tẹ́ bá take will be used against you. Ẹ gbà pé stethoscope àbí Ní gbogbo foundation yẹn sílẹ̀. Èṣù ló ní gbogbo èyí tó ń sọ lẹ́nu yẹn. Bẹ́ẹ̀ fún màámi. Ọ̀gá tí wọ́n súnmọ́ ẹ ìyá ẹ ò ní dúró wò ṣé mo ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ òun forí bẹ́ẹ̀ ó yá ẹ jẹ́ ká máa lọ.
ló ṣẹlẹ̀ náà. ẹ̀rọ gbọ́dọ̀ kó yìí. Move.